Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ò ní sọ ìròyìn tí kò kí ń ṣe òtítọ́ nínú ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, kẹ́dẹ̀ bá mi subscribe. Ẹ jẹ́ ká wo fídíò yìí. Èmi àti YouTube mi àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sí mo kàn ń try gbogbo mi sí. Mo fẹ́ lọ ra fóònù mi gan bóyá fóònù ni àmọ́. Ẹ bá wa gbọ́n sókè lórí fóònù ẹ ṣeun. Ìyá mi ẹ kú ètò. Àjọ ń ṣètò yìí o. Àṣẹ Èdùmàrè o. Ṣé ń gbọ́ mi? Pẹ̀lú Insta. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ Insta, à ń gbọ́ mi. Gbogbo àwọn ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ tí Mákindé #1 kò ní jẹ́ fi yín yọ̀ṣọ́. Nítorí pé gbogbo àwọn owó àti tó jí kó àti tó lọ wà nù gbó ó fẹ́ farabalẹ̀ gbádùn lẹ́yìn ìgbà tó bá kúrò ní governorship ni. So kò ní tamper pẹ̀lú ọ̀rọ̀ Ìgbòho. Àdìsá. Ìyẹn ní ẹyẹ ni o, ìyẹn lẹ́ẹ̀kejì òun lọ́rọ̀ Tinubu. Ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀. Ètò ń lọ lábẹ́lẹ̀ in favour of àwọn ọmọ Yorùbá. Mo máa pè yín later ní sọ̀kọ́ tí mo fẹ́ sọ ń sìn máa pè yín later. Àwọn fídíò tẹ́lẹ̀ ti delete yìí báwo mo ṣe fẹ́ rí i. Over èèyàn 100 over èèyàn 200 mo send ẹ̀ sí lánàá. Mi ì réèyàn 200 bá mi like show mi so mi lè máa. Àsìkò tẹ̀ ń ṣe program yẹn èmi wà lójú náà wà lẹ́nu iṣẹ́ ńgbà yẹn so mi ò lè bá yín sọ̀rọ̀. Bóyá wọ́n lè ṣe ẹ̀kan yìí mo ti káàmì máa ṣe ẹ̀ bóyá wọ́n lè ṣe ẹ̀kan yìí. Ẹ ṣeun gan san. Mo gbọ́ o. Ẹ ṣeun bàbá mi. Ẹ bá wa like ètò, ẹ bá wa share fídíò yìí tó yẹ pé tó ti ń ṣèdí bàlàbàlà ni ẹ máa lọ ṣe ẹ rí TikTok wẹ̀ èèyàn kan lárí gbé sórí ẹ̀ mi ò dẹ̀ bínú mi ìbínú báwo. Mo kàn fẹ́ káwọn èèyàn máa gbọ́ bó bá ṣe ń ṣẹlẹ̀ ni. Mo ní wọ́n sọ fáwọn èèyàn pé ẹni tó bá fẹ́ gbé show mi ẹ lò lọ́fẹ̀ẹ́. If you want to carry all the 3 hours video take it ọ̀fẹ́ ni ẹ fẹ́ gé nínú ẹ̀ ọ̀fẹ́ ni but if you use it in a negative way, if you use my video in a negative way ogun máa pa ẹ́ èmi fẹ́ràn mi máa pa page ẹ but use my video ẹ lò ẹ gbé sórí page ẹ bá gbé rọ ẹ má wulẹ̀ fast ohun ẹ má wulẹ̀ change colour ẹ mi ò fihàn copyright ẹ bá fi fídíò mi pa $1 million mi ò ń gbà ń bẹ̀ mi ò ń gba percentage ọ̀fẹ́ ní fídíò mi but if you use my video in a negative way ogun fẹ́ pa ẹ́ ni bá gbó sókè bá mi. Ẹ̀kálẹ́ máa ẹkúndédé àti yes sir. Ó ní gbogbo. Máa pè é padà bàbá èkìtì ẹ dákun. Ọlọ́run bá gbogbo yín gbé. Àṣẹ Ẹgbẹ́tò. yes sir. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Yes sir. Ọlọ́ọ̀bá níta lọ́jọ́ òní yóò gba orílẹ̀-èdè Yorùbá nation wa fún wa. Àṣẹ Èdùmàrè. Bó ṣe kí n ṣàdáhùn bàbá ti Sunday Igboho náà pé àbọ̀ Ọlọ́run yóò máa bá a gbé. Àṣẹ o. Ọlọ́run gbé wọn lékè gbogbo àwọn ọ̀tá wọn. Agbára Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run ẹbí tara wọn. Agbára Ọlọ́run. Àṣẹ o. Ẹ bá wa ṣàṣẹ àbí kí ló tún dé báyìí. Nítorí wípé báyẹn ni àwọn Fúlàní ọba ti fẹ́ pa wá tán o. Bẹ́ẹ̀ ni tí bá ti tọ́jà ní ọmọ gbòó ṣá. Wọ́n máa lọ jẹ́ pé àbá yẹn ni nítorí wípé a kàn ń gbọ́ táwọn kankan àwọn tí àti ẹ̀kẹ́ ń rí ojú wọn tẹ́lẹ̀ pé bóyá náà lágbára nílẹ̀ Yorùbá. Èsè tí bàbá ju Sunday Igboho tí wọ́n jáde fún àwọn ìran Yorùbá yìí iná làwọn ń rí alágbára oríṣiríṣi káàkiri ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Èmi náà lè mú Fúlàní mo ti lọ dojúkọ Fúlàní rí mo ti ṣe léyìí wọn lágbára báyìí mo lè wọgbó lọ ti lórí irọ́ èmi ò tí ì rí orílẹ̀-èdè tí wọ́n ti máa pa àwọn ìran rẹ bí wọn ò ṣe lè pa ẹran gan tó o sì ní agbára lọ́wọ́ tọ́wọ́ àmọ́ sọ wípé òǹdóde ìjọba kan tí agbára yẹn sì wà ní ọwọ́ rẹ tẹ́ ẹ ti mọ̀ pé eléte làwọn eléyìí. Ní gbogbo ìgbà tí bàbá jí Sunday Igboho tí wọ́n fi lọ ká wọn mọ́lé tọ́lọ́run fi kó wọn yọ fún di ọdún 5 kí wọ́n tó padà wálé mélòó la rí nínú gbogbo. Rí kankan nínú wọn ìsinú wọn ń da ṣàkíbóra. So ìṣe tí bàbá yìí wá padà dé kí wọ́n tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti gba àwọn ọ̀ràn wọn kalẹ̀ iná làwa ń rí gbogbo ilé wa sọ pé ẹ lágbára tẹ ẹ bá mọ̀ pé ẹ lágbára ẹnìkan ò di ẹnìkan lọ́wọ́ ẹ̀yin náà wọgbó lọ
ká máa rí yín ẹ wọgbó lọ kẹ ẹ máa bá wa sọ gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá káàkiri. bẹ́ẹ̀ ni ẹ má jánu lórí íńtánẹ́ẹ̀tì àfẹ́ jánu. kẹ ẹ má wulẹ̀ ra lórí íńtánẹ́ẹ̀tì pẹ́yìn náà lágbára ṣé Sunday lágbára ni tí wọ́n bá pàdé mi bí wọ́n bá pé wà wò ní pé lọ èyí tá à ń fẹ́ kọ́ yẹn èyí tá à ń fẹ́ kọ́ yẹn àní kí wọ́n máa pariwo tí káwọn Fúlàní máa pariwo tí náà wò pé tọ ẹ̀yin náà tó ti bẹ̀rẹ̀ títí yín o ti Sunday Igboho nìkan làwọn ń sọ o àwọn ọmọ Yorùbá mi náà tó ti bẹ̀rẹ̀ títí wọn o ẹ̀yin náà bẹ̀rẹ̀ tí yín náà bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ láàrin àárín Fúlàní kankan kọ́ dárúkọ yín pé ẹ̀dá wọn dànù àgbọ̀ bẹ́ẹ̀ ẹ ti sọ pé ẹ lágbára agbára wo lẹ́ni ẹni táwọn àmọ́ tó fẹ́ gba àwọn ará Yorùbá kalẹ̀ yìí náà ni bàbá ti Sunday Igboho kọ́lọ́n ọba nìkan lọ́jọ́ òní kọ́ bá wa dáàbò rẹ̀ bò lágbára Ọlọ́run. ìtẹ́rí tí mo wá fẹ́ sọ màmá mi àwọn alágbára ilẹ̀ Yorùbá yìí kí wọ́n pera wọn lálágbára kí wọ́n lọ́rọ̀ ọmọ àta làwọn fún alágbára kí wọ́n tẹ̀lé àwọn olóṣèlú fẹ́ kí wọ́n fi ti àwọn bọ́dà wa yìí súrí àròkè ni wọ́n ń pè é. Súrí àti ọ̀sílárì. àti wọ́n fi wọn sí ilẹ̀ Yorùbá pátápátá wípé ọ̀rọ̀ ẹni tí ń tẹ̀ lọ́rùn àwọn olóṣèlú ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọ̀bọ tí ń tẹ̀lé ọkọ̀ ni ò tí ì jèrè lẹ́yìn ọkọ̀. Ògúndé. bọ́ọ̀rọ̀ ẹnikẹ́ni tí bá ń tẹ̀lé olóṣèlú bọ́ọ̀rọ̀ wọn etí máa ń dìgbésí ayé wọn ni. nítorí wípé olóṣèlú tó lò yín yìí tẹ́yìn rò wípé wọ́n fún yín ní agbára àwọn náà wọ́n tó padà yí àga mọ́ yín lẹ́sẹ̀. bọ́ọ̀rọ̀ olóṣèlú ṣe rí nù. ẹ lọ gbogbo Ẹdó state bó ṣe kún gbogbo Ẹdó state náà nìyẹn àwọn táwọn olóṣèlú ti lò àwọn náà ni wọ́n máa padà yẹgi fún wọn wọ́n tiẹ̀ tó máa pa mí nínú wọn tí wọ́n pa mí nínú wọn. but why táwọn olóṣèlú why tó ń ṣe bẹ́ẹ̀. olóṣèlú gómìnà ò ní agbára kankan àwọn olóṣèlú ò lágbára kankan láì sẹ́yìn àwa yìí náà là ń fún wọn ní agbára. àwa yìí tá à ń pera wa ní alágbára káàkiri gbogbo lẹ̀. irú àwọn bọ́dà wa yìí gbogbo wọn yẹn ọlọ́ọ̀bá ń gbọ́ tí wọ́n bá kóra wọn jọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tá a níṣẹ́ àfẹ́mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ ó ti di ṣíṣe náà nìyẹn. bẹ́ẹ̀ ni tá a bá pawọ́ pọ̀ gbọ́ ẹ̀yin brothers wa tẹ lágbára bẹ́ẹ̀ ni tẹ lágbára báyẹn torí àmọ́. gbogbo ẹ̀yin brothers wa tẹ lágbára nílẹ̀ Yorùbá ẹ pawọ́ pọ̀ àwọn Fúlàní yóò ṣe ta lè bá gbé Obi tẹ́rẹ́ǹtẹ́ ọ̀nà tí wọ́n á gbẹ́nu sọ̀rọ̀ Mr. Giringori Obi ó bẹ́ gan lẹ̀ Yorùbá ó bẹ́ sí wa ń lẹ̀ Yorùbá gan Obi ẹ bá mi gbọ́n sókè ìṣẹ́jú méjì sá o. Hello. Yes sir. Bàbá mi ẹ gbọ́dọ̀. Àjọ ń ṣètò ní sá o kó àpá sá. Sunday Igboho àwọn àgbàlagbà ní wọ́n máa ń kọrin kan pé àsìkò wa ní ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe ọmọ Adéyẹmọ àsìkò wa ní ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe. Ọlọ́run ló fún wa ṣe nígbà tó ń ṣe tiwọn láì Buhari tí wọ́n à ń ṣe tiwọn tó ti yàrá yòlò àwa faramọ́ ńgbà yẹn ni. Now ṣé network tèmi ni ò dá àbí network àwọn èèyàn ni ò dá àsìkò wa ni owó Ọlọ́run ló fún wa ṣe mo ti pè ní tẹ́lẹ̀ má bínú sir mistake mo fi pè yín àsìkò wa ni owó Ọlọ́run ló fún wa ṣe Sunday ọmọ Adéyẹmọ mà ló ń lò gbà àsìkò wa ni owó Ọlọ́run ló ọtẹ ẹ ti pè mí tẹ́lẹ̀ mi ò ẹwẹ ẹ kì í wá nọ́mbà yín
èyí tá bá ti pè yín tẹ́ bá gbé a máa pẹ̀lú míì ni. Àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe ayé ilé. Àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe Sunday ọmọ Adéyẹmọ mà ló ń lò gbà. Ẹ sọ pé àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe. Bá wa gbóhùn sókè. Hello ma. Hello sir. Yes ma. Ẹ pé tó. Àjọ ń ṣètò ní sa o. Olúwa máa fún iṣẹ́ o. Olúwa máa bá wa ṣe o. Àwọn àwa Yorùbá ní wọ́n ní amúkùn ẹrù ẹ̀ máa wọ̀. Wọ́n ní àtò ẹ̀kọ́ wò ìsàlẹ̀ ó ti wọ́. Òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀. Ó pẹ́ díẹ̀ tí mo ti kúrò lé Yorùbá yẹn bọ̀ tí ó yẹ kó yé nǹkan tí mò ń sọ. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní láàrin ọmọ Ìgbò yìí Obi. Ìgbà tẹ́ pé táìmù tán ní ti first election ẹ̀rí báwọn Yorùbá wọ́n ṣe gbárùkù tí the same thing náà ló fún expect pé ó tún máa ṣẹlẹ̀. Kò mọ̀ pé òun dẹ̀ ti ṣì because àwọn ojú àwọn Yorùbá ti là á sí wọn ti lẹ́yìn ẹ̀ mọ́ because táìmù yẹn wọ́n fi pé òun ló máa wọlé instead of Tinubu. Wọ́n yìí sí wọ́n believe pé àwọn èèyàn ìwà lẹ́yìn àwọn Yorùbá wọ́n ìwà lẹ́yìn òun. Nǹkan tó ṣe wá sí kíní nìyẹn gbogbo nǹkan tó wà lórí ẹ̀ nìyẹn but kò mọ̀ pé ó ti fail already. Yes, ìyẹn ọ̀tọ̀. Ìkejì ṣe rí ìlú tí government bá ti lè máa control àwọn youth tí ṣe pé kí control tó ń control wọn láti fi tún ayé wọn ṣe but láti fi bà ayé wọn jẹ́ Ọlọ́run kó ṣàánú ni because ẹ wo irú àwọn ọmọ onímọ́tò àwọn ọmọ agbèrò láyé àtijọ́ àwọn agbèrò onímọ́tò tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ but now àwọn agbèrò sì wọ́n ti wà ní under state government àwọn ló ń control wọn tó bá ní wọn gbọ́dọ̀ ṣe anything nínú gáréjì kan wọn ò ní agbára láti ṣe anything because at this level ó yẹ pé wọn ti ní under àwọn state government by now ó yẹ kó ti tí wọ́n ti máa ṣẹlẹ̀ wọ́n ti pa wọ́n lẹ́nu mọ́ owó wọ́n ti fi owó dí wọn lọ́wọ́ gbogbo láti òkè kò sí nǹkan tó lè ṣe mọ́ àwọn ní igi lẹ́yìn ọgbà wa tẹ́lẹ̀ láyé àtijọ́ tó bá ti di pé kí tó bá lọ sọ fún wọn wọ́n kàn ní òkè o láti mile 12 ẹ̀yin bẹ̀rẹ̀ o tó bá ti tí wàhálà bá ti bẹ̀rẹ̀ wọ́n kàn sọ àwọn tí wọ́n kàn ní wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tèkó náà bẹ̀rẹ̀ tí mo ṣe nǹkan kan bó kàn ṣe máa kárí ilẹ̀ Yorùbá nìyẹn kò sí gbogbo orúkọ bẹ́ẹ̀ mọ́ àwọn gọ́fúnọ̀sì àwọn ló ń kọ̀ntró wọn ní agbára mọ́ so nǹkan tí àdúrà la need láti gbà because as at now kò sẹ́ni tó fẹ́ jà fún wa kí olórí dorí ẹ̀ mú ni o. ọ̀dà ẹ ṣeun bàbá wa. kí olórí àwọn Èkìtì lẹ́yìn ẹni ni máa pè yín o wọ́n ti wà lórí kóòtù pẹ́ ẹ bá wa gbóhùn sókè. máa dá fún yín láéláé ìyá mi. àṣẹ àmọ̀kan tó dé nẹ́tíwọ̀kì tí yín náà ti ń kíráàkì àmọ́ tó dé o. èmi ń gbọ́ yín o ládàbí ẹ̀mí báyìí o. ó yá à ń gbọ́ yín sà. hello. inú yà dùn balẹ̀ àgbà àtọ́lọ́run lágbà àwọn tó ní ilé ayé. ẹ ṣe ẹ̀kọ́ àgbàlẹ̀ ìran Yorùbá ẹ sọ pé kókó bẹ́ẹ̀ náà ni pé ẹ̀yin náà fẹ́ ní kórúkọ yín wà ní ìwé ìtàn ó dẹ̀ ti wà ń bẹ̀ kò sí nǹkan tó lè ṣe. ọba wa ń bẹ̀ ni pé Peter Obi òun náà ń jà fẹ́tọ́ ẹ̀ ní ẹgbẹ́ ní sì wọ́n ti tì wọ́n pé kó jà fẹ́tọ́ ẹ̀ ọjọ́ ẹ̀ Nàìjíríà. kí ló ṣẹlẹ̀ lẹ́nu ìwà? àwọn ọmọ ìwà fún lọ́rùn pa. ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yóò kàn káàkiri ní ó dàpọ́dọ̀ mi ló ti ṣẹlẹ̀ ní kò wọ́n kàn ń ṣe à ń gbọ́ yín ẹ̀yin èèyàn mi ṣe ń gbọ́ ọmọ please. crack tó tọ́ ó crack. pa fóònù ẹ̀kẹ́ tuntun. ó dà ẹ jẹ́ kí n pa fóònù yẹn kí n tún tàn. ẹ jẹ́ kí n pa fóònù mi kí n tó dàpọ̀ àtọ̀dọ̀ mi ló ti ń wá because ó ń crack
àwọn èèyàn dẹ̀ fẹ́ sọ wọn fẹ́ experience feelings wọn. Ṣèyí Mákindé Ṣèyí Mákindé Ṣèyí Mákindé wo ẹ̀rín ẹ̀ ò pa mí jẹ́ kí wọ́n lo against ilẹ̀ Yorùbá bíyàn bá ṣẹlẹ̀ Yorùbá ó ti kàgbákò bíyàn bá fi lè ṣe ìran bíyàn bá ṣe ìran Yorùbá onítọ̀hún ó ti ṣe Elédùmarè Yorùbá Ṣèyí Mákindé jọ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni o àwọn Fúlàní wọn ò ní kẹ́ lọ mú Gúnmi wọn ò ní kẹ́ mú Gúnmi wọn ò ní kẹ́ mú ẹ̀hún àwọn Miyetti Allah àwọn olórí lọ́hùn Sunday Igboho lórí kẹ́ lọ arrest Sunday Igboho of all people Azao kí ni Sunday Igboho ṣe Sunday Igboho pé ìyàwó Sẹ́ríkì ní àbódó ìyàwó Sẹ́ríkì ẹ má yẹ kí pé ipa yín o ẹjọ́ èèyàn ẹ bá mi download tap send tí fóònù bá ti ń ṣe fún ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola 223 app tẹ́ ń wò lórí íńtánẹ́ẹ̀tì mi lórí page mi ẹ máa fi send owó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà direct deposit ní kò ní third party tẹ́ bá ti lo Abiola 223 lákọ̀ọ́kọ́ ẹ gba bonus $10 ẹ bá send pound ẹ bá send euro ẹ bá send dollar ní owó tó bá kù kẹsẹ́ni kódà kẹsẹ́ni £2 àbí $2 ẹ gba $10 Abiola 223 ní bá mi lórúkọ mi Abiola ẹ jọ̀ọ́ ẹ patronize mi ẹ dákun ẹ ṣàánú ajé owó la fi ra irinṣẹ́ ẹ dákun ẹ ṣàánú ajé ọmọ ń bẹ nílé ẹ dákun ẹ ṣàánú ajé ẹ bá ń dá lóòtú tap send jo ẹ bá mi dá lóòtú tap send ẹ tẹ́tí bá mi lò ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín má gbé aládàá nìkan jẹ ẹ bá mi share sáwọn contact yín kí wọ́n lò ó ẹ aṣẹ́wó ni mí gbogbo owó ni mò ń ṣẹ́ aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó gbogbo owó là ń ṣe ẹjọ́ ẹ ṣàánú ajé ẹ̀ tẹ́lẹ̀ tí ìlò ẹ̀dùn òkú kẹrí pé rere lolúwa jẹ́ ká pa àwọn èèyàn padà. Ṣèyí Mákindé èso Ṣèyí Mákindé ló tàfọ̀njá sí wa nílé o amọ̀dágún o Ṣèyí mọ́mọ́ dàfọ̀njá Ṣèyí Mákindé má dàfọ̀njá o Ṣèyí má dàfọ̀njá mo láìkí ẹ mo dẹ̀ láìkí ẹ o Ọlọ́run ló mọ̀ Ṣèyí Mákindé má má di àfọ̀njá sí wa nílé o bòsí Ṣèyí Mákindé fẹ́ dàfọ̀njá o ẹ gbà wá o Ṣèyí Mákindé má di àfọ̀njá sí wa nílé má jẹ́ ká fún ẹ lépè má jẹ́ àwọn ẹ lépè bá wa gbóhùn ọ̀tẹ̀ àti pè ní nọ́mbà yín ò lọ o ẹ kà pé bàbá yìí ká tún wọn pè because àwọn fans mi dáadáa ni wọn. Ṣèyí Mákindé mọ́mọ́ dàfọ̀njá sí wa nílé o irọ́ o abájọ network tó lọ gbé yìí ò dáa. ok ẹ̀ka ó yẹ kó ṣe nísìn network ẹ jẹ́ kí n pa kí ni eléyìí network iPhone ló lọ mú má mú network iPhone mú network tó wà nílé ni. Ṣèyí Mákindé má dàfọ̀njá o Ṣèyí Mákindé má dàfọ̀njá sí wa nílé o Sunday Igboho kò ṣeé pa kò ṣeé kàn lóògùn bọ́rọ̀bọ́rọ̀ ní yọ Sunday Igboho kò ṣeé pa kò ṣeé kàn lóògùn Ṣèyí Mákindé bá gbó sókè sà. Hello sà. ẹ̀yin èèyàn mi ṣó ti ń clear ẹ bá gbó sókè mo ti fi network mi sí. ẹ bá tó náà ìdìbò máa sanwó network à ń gbọ́ yín. àsìkò tí a ti kọjá gbogbo àwọn tó ń dẹ́rù bà ara wọn tẹ́ náà pé kí federal government wá mú Ìgbòho yẹn mú ní nìyẹn mú ní lọ́rọ̀ kó àgọ́ ti gbà fún. mú ní ní tí wọ́n á mú Ìgbòho ó tí wọ́n kó ni wọ́n burú orí wọn burú wọn ò tí rẹ̀ tí ó bá wọn tọ́ lórí wọn yẹn kí bàbá Tinubu wá mú Ìgbòho kí bàbá wá mú ọmọ rẹ̀ sọ́pọ́tìbù. ibo ni bàbá ti ní àárẹ̀ ìtọ́ ọmọ rẹ̀ tí wàá gbé fún kìnìún kó lọ pàjẹ. táwọn àgbà kan bá ti ṣe bẹ́ẹ̀ nígbà kan rí àwọn náà tí wọ́n ti ń lò lákàtí pé táwọn ọmọ wọn ń bèrè fún òótọ́ ni. tó ìfẹ́ǹsì yẹn àsìkò wọn ti kọjá kán gbójú mẹ́ èyí tó wáyé mọ̀ kó fẹ́ kó lè Yorùbá nù kó mọ̀ kó lọ kán fìlú lẹ̀ fún wa we don't need them.
Yes. This time around, our land is our land. Come on, Baluwolo. I need you more. So I think Makinde, listen very careful. So about to go very water. Lowly. Gbogbo ìlú tó wà nọ́ndà state pátá lórí òde. So by this, I need anybody more. Ẹ má pariwo àmúṣe Mákindé, ẹ jẹ́ kó pọ̀ ahead. Nǹkan ọ̀dẹ̀ kó ṣe. Kó àrẹ́sì Sunday Igboho kárí ná. Ṣèyí Mákindé wọ́n ní àrẹ́sì Sunday Igboho kárí. Go ahead. It's a craze. Láti mú ẹ̀kọ́ sọ̀rọ̀ kẹ́lẹ́ kan. It's a craze. Ogun ti dé báyìí. Nǹkan tó bá ń lọ ní ọ̀ndà tó lámọ́ kọ́lé ẹ̀ máa ń rí. Ìgbà tí àwọn àgbò lọ sí Ọ̀yọ́, ó ní ipa tí ọ̀wá láàfin kó ẹ pègbó fúnra yín èyí nínú àgbò lọ́wọ́. Ṣùgbọ́n wọn ò lè wá sọ gbangba Ìgbòho àti Aláàfin ọmọ àti ìpàdé wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní ipa tí ọ̀wá láàfin pé wọn lè wá sọ gbangba wọn ní mọ̀ wá sọ̀rọ̀ gbangba fún. Ìgbòho náà pé Aláàfin kópa ní ọ̀rọ̀. Ṣùgbọ́n sọ wá rí Ọ̀yọ́ state yẹn tún wá ìdí tó fún wọ́lọ̀ state ni pé nígbà ayé western region ṣe pé Ọ̀yọ́ state ní central Ìbàdàn central so tó bá ti lè conquer Ọ̀yọ́ state ẹgbàá wíwú state òkú iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn pé tó bá ti lè conquer Ọ̀yọ́ state èmi ní Ògùn state ní Ògùn state tó kú ìgbàgbé wọn conquer wọn. ṣùgbọ́n ṣe ń gbọ́dọ̀ kílí ẹ̀ à ń gbọ́ ní sà. rísì fẹ́yìn focus lórí Ọ̀yọ́ state gángan nìyẹn so ẹ má jẹ́ ká tó pé àwọn àbá kan dákẹ́ tó sọ̀rọ̀ no fún ẹ lè mú wá jáde wá sọ̀rọ̀ every day because ọ̀rọ̀ tí wọ́n làwọn èèyàn máa ń fẹ́ dì mú ṣùgbọ́n tó bá ti pẹ́ ní ìjọba bá sọ̀rọ̀ pé ó bá ní ká ṣe òun nígbà tí wọ́n ẹ̀sùn ṣẹ̀ta so tẹ́ ẹ bá gbọ́ ohun wọn kì í fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun bàbá òní kì í fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ wọn Aláàfin kì í fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ wọn bàbá Olúgbọ́n kì í fún wọn sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń contact ara wọn underneath. So Fúlàní ẹ máa kékun ni àtiwárí tẹ́yìn tẹ́ ẹ bá sọ̀ra àbá Tinubu wọ́n lọ́dún mẹ́jọ wọ́n tún wá lọ 16 years táwọn ẹ̀kọ́ lọ kú. Wọ́n lọ́dún mẹ́jọ tán ó wà tẹ́lẹ̀ ọdún mẹ́rin lórí kátó fún Nàìjíríà ó ní burú ẹ ti yá wèrè ìwáwì ẹ mọ bẹ́tò bọ̀ wá. Àwọn Mr. ṣẹlẹ̀ àwọn kan wà lórí péjì Yorùbá wù yìí àwọn Mr. Fàájà mo láìkì mo rà àwọn tó bá wọ orí ṣọ́ọ̀bá yìí mo láìkì tó bá fún mi ní mo rà tó bá ń gbọ́ Mr. Fàájà of Nigeria Limited máa yìí ó wà lára àwọn Fàájà orí péjì Yorùbá wù yìí àwọn Fàájà Nigeria Limited wọ́n dé o hello tẹ́bá mẹni tó ń sọ̀rọ̀ bá wa kọ orúkọ wọn sí kọ́mẹ́sì ìjọba wa kí wọ́n káàbọ̀ sórí ètò Yorùbá Wuyì. ìyá aládìsá méjì. Èmi nìyẹn o ìyá àdìsá méjì tèmi di méjì lọ́dọ̀ àwọn àdìsá. bóyá àdìsá méjèèjì ló kọlà báyìí mi ò tí mọ̀. àdìsá kejì ò kọlà àmọ́ ọ̀hún àgbẹ̀. ó ti dorí kì í ẹyin lọ́mọ tí kan kọlà tí kan ò kọlà. Bàbá Èkìtì àdìsá tó kọlà tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé àdìsá tí Bàbá Èkìtì à ń gbọ́ yín. À ń gbọ́ yín sà ẹjọ́ tí ẹ̀ ń gbọ́ Bàbá Èkìtì. Bàbá Èkìtì à ń gbọ́ yín sà. Oh God. Ẹ̀yin èèyàn ṣé ẹ̀ ń gbọ́ Bàbá Èkìtì. Hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín ẹ bá wa kọ sí kọ́mẹ́ntì ẹ bá wa gbé ṣọ ẹ bá wa gbé ẹ bá wa láìkí ẹ ohun tó ń fa wàhálà tó pé kí ní ó ń sì sí Bàbá Èkìtì à ń gbọ́ yín ọ̀dọ̀ àwọn oṣù credit lọ. ṣé ẹ ń gbọ́ mi mà ṣe. Bàbá Èkìtì tẹ́ bá ń gbọ́ mi à ń gbọ́ yín clearly à ń gbọ́ yín ẹ bá wa máa kọ́ Bàbá Èkìtì kankan náà máa wò wá báyìí Bàbá Èkìtì à ń gbọ́ yín ẹ jọ̀ọ́ clearly tẹ̀tù ti change kọ́ bá wa power tap ẹ máa bẹ̀ wọ́n kọ́ power tap lórí TikTok àwọn tí TikTok yẹn wọ́n ṣàmà wò wá wọ́n wá power tap déédéé bọ̀ power tap déédéé. Bàbá Èkìtì à ń gbọ́ yín o à ń gbọ́ yín clearly tá bá gbọ́ yẹn máa kọ́ tiẹ̀ tá bá ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ yín o tá bá gbọ́ wa èyàn máa sọ̀rọ̀ yín lọ. Hello.
Abẹ́kìtì à ń gbọ́ yín sẹ́ ẹnì kankan má pè for now ẹ ní sùúrù Abẹ́kìtì à ń gbọ́ yín. Ẹ kálẹ́ o. Ẹ kú lórí àsìkò Abẹ́kìtì. Mo kí gbogbo ilé o. Ẹ kú ètò. Ilé ń kí yín o. Àní ṣàṣedànù o. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Mo máa ṣe ń gbọ́ mi mà. À ń gbọ́ yín o. Mo máa ń sọ pé ìran Yorùbá ti wà ní ìkórìtà ká fúnra. Torí pánsá ò fúnra pánsá fi já síná. Okay. Abẹ́kìtì ẹjọ́ má gbọ́ wa nínú ilé. Let me just call him with my private number. Abẹ́kìtì ẹjọ́ ẹ má gbọ́ wa nínú ilé Abẹ́kìtì à ń gbọ́ yín ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́. Kó tó di pé mo pè wọ́n jẹ́ kí n sáré pe ẹnìkan. Àwọn náà ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kan tí nẹ́tíwọ̀kì ò fi lọ. Ẹjọ́ ẹ má àmọ́ bí wọ́n flag show ni mi ò tẹ́ ẹ bá pariwo wọ́n flag. Ẹ bá gbọ́n sókè bàbá mi. A ṣe ìyá mi. A ṣe Èdùmàrè. Ẹ túbọ̀ máa dà fún yín gbogbo àdáwọlé yín. A máa yọ iṣẹ́ rere. A ṣe Èdùmàrè. Iṣẹ́ tí Èdùmàrè àtàwọn alálẹ̀ gbé fún yín àjẹ́ ilẹ̀ òjẹ́ láṣẹ ti Èdùmàrè. A ṣe Èdùmàrè. Olóyè gbogbo o ti jáwé olúborí yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ máa kó pẹ́pẹ́pẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ìgbélẹ́nu rẹ̀ kọ̀ńdọ́tọ̀ kó ṣáà máa pèrò sọ́kàn títí ẹ̀. Kò káyé. Bẹ́ẹ̀ni. Jẹ́rí lọ́rọ̀ Peter Obi ń títí ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún Yorùbá pé àti ọmọ Nàìjíríà kan lè pera wọn. Àǹdẹ̀ ọjọ́ tó. Ẹ bá sọ̀rọ̀ tí yín lọ lórí kìíní. Ọjọ́ tó bá ti gbà fún ọjọ́ ẹni Nàìjíríà máa pín kò sọ̀rọ̀ ló ti tiẹ̀. Àwọn Ìgbò máa fún lọ́rùn pa títí ẹ̀ nìyẹn. Lórí Mákindé. Ẹ bá sọ̀rọ̀ tí yín lọ lórí show. Wọ́n ní gbọ́ yín lórí show. Lórí Mákindé. Ẹ bá ń sọ̀rọ̀ à ń gbọ́ yín. Ọlọ́run ní jẹ́ kóun jẹ́ ìwọ̀n títí ẹ̀. Ó jọ pé òun ní ìdíwọ́ òun kàn fẹ́ á sì lóní. Bẹ̀rẹ̀ ilé tó dẹ̀ ń ṣe tó ń dalẹ̀ ẹni bá dẹ̀ dalẹ̀ dẹ̀rẹ̀ ó di dandan ilẹ̀ máa mú. Mo ṣe yí Mákindé ò lè sọ pé kò mọ̀ pa pé wọ́n wá àtàkì ilé olóyè ńgbà yẹn kò lè búra ẹ̀. Ẹgẹ́ ní sìn bẹ́ẹ̀ kọ́ máa ṣe lọ oòrùn tó wà lókè yìí sìn ó ti ta àti rí pé ó ti ta aṣọ gbẹ àsìkò náà ni a tó dé. By that time bóyá máa sọ pé òun máa bẹ gbogbo Ọ̀yọ́ state náà àbó máa bẹ Yorùbá ká máa wò ó. Ẹni tó Akérèlé òun là ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó bá ṣe dáadáa bá máa sọ nìyẹn. Bẹ̀tẹ̀ ẹni tó lọ́n gbéṣẹ́ fún ó yàtọ̀ sẹ́ni tó ń wáṣẹ́ ó yàtọ̀. Gẹ́gẹ́ bí sìn bẹ̀tẹ̀ àdúrà wá gbà. Ògbóyè nígbà dandan pé Mayetti Allah àbí kí wọ́n pè yẹn pé ó kọ petition. Mayetti Allah adékọ́lọ́ gbé Sunday Igboho petition àwọ̀ta petition ẹ̀mí máa fẹ́ bọ́. Ọ̀dà ló lè gbége léra wọ́n ti gbé àwọn tó ní wọ́n ti bàjẹ́ wọ́n gbà kí yẹn ó ń dà wọ́n lórí irú Yorùbá wuyì ṣẹ́rí nǹkan ìgbà tó lọ sí gàngàn yẹn tó lọ sí gàngàn sẹ́ríkì gàngàn náà tó yẹ kó wò dáadáa lọ́jọ́ yẹn ó yàgbẹ́ sára. Tó yẹ kó wò dáadáa ó máa yàgbẹ́ sára bíkọ́ jìnnìjìnnì yẹn kẹ́kọ̀ọ́ nǹkan tó sọ wọ́n lọ sọ́kọ́ orí tó fọ́ ni ó ní Sunday Igboho tí ń bá gbọ́ ìlú àbà mi ẹ̀rù yẹn ló bá òun ṣe dúró náà tó ń sá lọ sí Ìlọrin. Ẹni tó ní nílẹ̀ Yorùbá kò sí nọ́mbà wọn ẹgbẹ́ fún Ìgbòho ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Elédùmarè ló ní orí bẹ́ẹ̀ alálẹ̀ ló ní orí bẹ́ẹ̀ ní kíkọ̀ bínú wọn máa bínú kú ni àwọn odò ọ̀nà wà ń bàdàn ọ̀fẹ́ ni kó lọ síbẹ̀ kó lọ mọ̀ wẹ̀ kó lọ wẹ̀ bẹ́ẹ̀ òkú wà lẹ́kọ̀ọ́ fún alẹ́ Yorùbá ó ní ìdájí sẹ́ẹ̀tì anybody tó bá ti sú ẹ lọ síbẹ̀ ọkọ̀ wá bí àìsí kan kọ́kọ́ jọ́ bí yá mo lè bẹ̀ bàbá mo lè bẹ̀ bẹ́ẹ̀ lọmọdé ń bẹ́ ó lọ nìyẹn ẹran mọ́ lọ àwọn lọ nísìnyí tí àwọn tọ̀yọ́ èmi kàn máa ń láìkì yín diplomacy yín Ọlọ́run ó ṣú ọ̀gàn máa ń gbádùn yín dáàtọ̀ àlè mo ṣe ń sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ yẹn gẹ́gẹ́ nísìnyí mo láìkì yín bẹ́ẹ̀ tẹ́ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́rọ̀ Yorùbá ibẹ̀ náà ló ti ń wá àwọn ẹ̀ta bá fẹ́ ṣàbòsí tá bá fẹ́ tọ́ra wa lókù
ọ̀rẹ́ tá a bá fẹ́ ṣàbòsí tá a bá fẹ́ tọra wa lókù bẹ̀tẹ̀ ní bá parọ́ alálẹ̀ ń rí àwọn alálẹ̀ ń rí ẹ máa bẹ́ tó lọ kí bàbá Èkìtì kọ́ wá bá fà á já. bàbá Èkìtì fẹ́ fà á já wọ́n ṣà ń pè mí ní gbogbo fóònù mi gbogbo náà mi náà. mo dúpẹ́ o ẹ máa bẹ́ tó lọ yá mi. à ń bá bàbá Èkìtì ṣàfẹ́ fà á já ní ọ̀rọ̀ bàbá Èkìtì ti sú mi bàbá Èkìtì ṣáà máa sọ̀rọ̀ tẹ́tà gbọ́ wẹ̀yìn ṣáà máa sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ ẹ máa sọ̀rọ̀ ti yín àwa ń gbọ́ yín loud and clear Mr. Giringori of Anambra State ta ló gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ Giringori of Anambra State ẹ bá wa gbóhùn sókè. Adara fún yín ìyá Aládìsá. Àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo àwọn ojúlówó ọmọ Yorùbá. Àwa náà kì í bá wa kí Abẹ́ Èkìtì. Ní ìkórìtà tá a dé yìí, ó ti di ìkórìtà ọ̀tá tá a bá ti rí ìbáàjọ́mọ ọkọ, ìbáàjọ́mọ àlè, ìbáàjẹ́ táwọn àwọn tí bàbá wa gbà sílé. Ká tètè máa pariwo lé wọn lórí èyí tá a bá lè san eyín mọ́ ká san eyín mọ́ èyí tá a bá lè fọ aláṣọ ya ní hòhò ká fọ aláṣọ ya èyí tó bá jẹ́ pé láwùjọ la ti pàdé ẹ̀ ká lẹ̀ kó mọ́ kí àrọ́mú kó wà nínú ìtàn pé àrọ́mọdọ́mọ wa ó lẹ̀kùn mẹ́ni báyìí rí ẹ jẹ́ kí n fi èèyàn pẹ̀sẹ̀ sáǹpù mà nígbà dùn 12 ohun tí àwọn tó pera wọn lálágbára lẹ́ni tí wọn ò lè sọ tí àwa wà ń bẹ̀ tó ṣojú wa Senator Anthony Adefuye. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín. He go against the mandate of Abiola. Nígbà tó ń tún kó Abiola, mo wà lára àwọn tó fà láṣọ ya ní public. Láti gbàṣẹ́ tó fà láṣọ ya ní public yẹn, mi rò pé ó di ipò kan tó níláárí nílẹ̀ Yorùbá mọ́. Torí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ṣẹ̀. Ṣé ẹ rí mà? Ẹ má já blame Gumi. Ẹ má já blame Obi. Àwọn èèyàn wa tó ń fà wọ́n wọlé ní kẹjá ká gbógun tì. Tó bá jẹ́ pé lóòótọ́ la rẹ́dí láti gba ilẹ̀ wa. Okay. Mama mi, it is not possible ma. Kí President Bola Ahmed Tinubu fẹ́ wá s'Èkìtì lénìí as the president of Nigeria. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa sọ fún ni gómìnà pé I'm coming to your state. Okay. Ẹni tí ò tún lórúkọ tó bàbá Tinubu ṣùgbọ́n tó náà ti ní orúkọ díẹ̀ tó jẹ́ pé ìlú mọ̀ká ni tó popular. Kí Sunday Igboho fẹ́ lọ s'Èkìtì. You must first of all call the governor. So wíwá tí Gumi wá sí Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ò lè sọ pé òun ò mọ̀ nípa ẹ̀. Tọ́ ó get started báyìí. Ó ti get started. Ẹ máa gbọ́ mi máa o. Màá ṣàlàyé ọ̀rọ̀ kan mi ò fẹ́ pẹ́ lórí ètò. Torí tí bá ti gẹ̀gùn ọ̀rọ̀ àwọn òyìnbó burúkú yà máa wá mi dẹ̀fẹ́ sọ òyìnbó lálẹ́ yìí. Alẹ́ ti wà lọ́dọ̀ wa. Bàbá Èkìtì ẹ̀ ní sọ̀yìnbó ń bo ẹ̀ ní sọ̀yìnbó lórí péjì ẹ̀ má sọ̀yìnbó kiri. Go ahead. Tinubu bá bí mi gan máa sọ sórí di English lórí ètò Yorùbá Wuyì. A máa sọ Yorùbá Wuyì di English Wuyì. Ẹja kọ́kọ́ fọpẹ́ fọ́lọ́run. Mo gbọ́ tí màmá kọ̀ọ̀kan ẹ̀ka pé July 4, 2021 lọ́lọ́run ti fún ìran Yorùbá lómìnira. Bẹ́ẹ̀ni. July 4, 2021 yẹn Ṣèyí Mákindé wá jáde síta kó wò mọ̀ nípa ẹ̀. Mo ti ṣe prógámù fún lẹ́nìí tí àwọn ti tẹ̀ ń tẹ́tí mi páwọn ń bọ̀ lẹ́kìtì wá gbé mi. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ẹni máa kú lé mi tó pàdé ẹni máa pa. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Bí Ṣèyí Mákindé kó wá sọ fún ọmọ Yorùbá pé òun ò mọ̀ nípa ẹ̀. A rí lára àwọn security tó kó wá tó ní nígbà táwọn wọ tó yà sí ilé Sunday Igboho làwọn ṣe mọ̀ pé ilé ọmọkùnrin náà ń lọ. Tó ti gba fóònù nàbà lọ́wọ́ wọn. It's not possible ma. Kọ́ fẹ́ ṣòro operation yẹn ní state. Kí gómìnà má mọ̀ sí. And that time ma, Ṣèyí Mákindé ń wá ojú rere Buhari. Ẹ rí pé kò sọ anything. Àwọn èèyàn náà sọ pé kò possible. Bí Sunday Igboho ṣe ń rìn yìí, táwọn èèyàn ya tẹ̀lé lẹ́yìn problem ni Ìbàdàn yẹn la máa lọ ka mọ́. Lára ibi tó ti mú àwọn tó lọ ṣiṣẹ́ yẹn mà. Àwa lóòótọ́ àkàwé but I went to the University of Tailoring. We know how to investigate.
ṣé gbọ́ mi mà. À ń gbọ́ yín. Ẹ má fi mi ṣe yẹ̀yẹ́. No mà ẹ má gbọ́ mi mà. Mi mà bóyá ti rí lẹ́tà táwọn petition táwọn mèye tí àlákọ. Ètò ẹ̀ náà ni mo ń ṣe. Wọ́n ní kán lọ gbé Sunday Igboho. Tí Ṣèyí Mákindé dé approve ẹ̀. Màmá mi ní ìgbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀. Ṣèyí Mákindé fi Gani jẹ kọ̀mándà Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́. Wọ́n dẹ̀ ti lose over 300 Àmọ̀tẹ́kùn according Ṣèyí Mákindé. Sunday Igboho wá dé wá fẹ́ gba glory torí tẹ́ bá gbọ́ àlàyé tí àwọn dìdìrìndínlóbó àwọn òpònú tó jẹ́ pé etí ló ń gba fìlà dúró létí lórí wọn tó ń sọ pé Sunday Igboho fẹ́ gba glory ó fẹ́ gba glory wọn ó fẹ́ gba glory wọn. Ṣèyí Mákindé ò wá fẹ́ kí àṣírí òun ó tú pẹ̀lú owó security force tó ń gbà látọwọ́ federal government tí Sunday Igboho dẹ̀ ní tiṣẹ́ táwọn èèyàn dẹ̀ ń lé ẹ̀ èrè ni tó fi gbógun ti Sunday Igboho nìyẹn o. Ṣé gómìnà ó ní ọwọ́ Gani inú. Gani was a ẹ máa rí pé wọ́n sọ pé Àmọ̀tẹ́kùn is there Àmọ̀tẹ́kùn is there. Who is the commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀yọ́ state? Is Mrs. Ààrẹ Ganiyatu Adamu, the Ààrẹ Aríkúyẹrí Ààrẹ Jọ̀lọ́ tó sáré ju rélùwé lọ. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín ọ̀rọ̀ yín ṣọ́ọ̀kì mi ni. So this is time for us to challenge Ṣèyí Mákindé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st, 2021. Tí ò bá máa ń bẹ̀ kó lọ sí Òkè Ìbàdàn kó lọ búra kárí mẹ́. You know everything about it. Ṣé gbọ́ mi? Èrè ìdí tí ò fi fẹ́ kí Sunday Igboho dìde káṣírí wọn tú nìyẹn. Anema ṣé ẹ rí nígbà míì tẹ́nìyàn bá dákẹ́ mà ó máa ń gba ojú bí lẹ́nu ṣe Aláàfin tó wà mẹ́ṣọ́ ti pọ́dún kan ṣá. Mi ìṣẹ̀wọ̀n nígbà tí wọ́n débẹ̀ kò tí ì pọ́dún wá tó wá pọ́dún wọn ti ṣe kíní ọdún kan. Gani ti gbá máa yẹn bí ẹni máa kú. Ọ̀ní Aláàfin Ọ̀yọ́. Ó gbá wọn létí. Gbé a ní jìbìtì. Ayé máa ń gbọ́ lè mi máa sọ síta. Ó ti gbá máa yẹn nígbà tí wàhálà yẹn tẹ́lẹ̀. Ṣé ẹ rí lẹ́tà tí Aláàfin kọ? Kì í ṣe kó ṣàdédé kọ lẹ́tà yẹn nìkan èlóhùn pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti sọ tẹ́lẹ̀ pé Aláàfin ló lè ṣí ogun fún ẹ. Gbàyẹ kò sí ọ̀rọ̀ àpúrúbà pé à ń dúró de àpúrúbà. Aláàfin ló lè ṣí ogun. Aláàfin dẹ́ ti wá sọ fún Gani tó ṣe kankan sí i tí bàbá yẹn dẹ́ fi òbítíbitì owó tẹ́ǹdì. Ẹ̀yin tẹ́lẹ̀ Aláàfin ò fẹ́ràn ilẹ̀ Yorùbá ṣe ń gbọ́. Gani ò sẹ́ni tí tábà ní ẹni tó ṣàlẹ́jà Aláàfin mo jẹ́ kan nínú àwọn tí mi bá jẹ́ number 1 màá jẹ́ number 2. Àṣírí ọ̀rẹ́ mi sọ fún yìí Gani ti gba owó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ Aláàfin dẹ̀ ṣe pé mí o. gbà láti ṣiṣẹ́. Gani ò wá ṣe anything. Ṣé ẹ rí nígbà tí àwọn Májàsọ́lá ọmọ tí ò ní kú kékeré tó bá lo 250 tán ẹ̀yin tẹ́ fẹ́ pa ẹ̀rí pa tó bá lo 250 ẹ̀ tán. Nígbà tí bàbá yẹn wá rí pé Májàsọ́lá lọ sínú gbogbo tó ń rí kó àwọn èèyàn yẹn wálé ó wá ń pè Májàsọ́lá rí pìkì kọ́ lòun. Bàbá yẹn wá ń bẹ̀ kọ́ kíni àwọn ní bàbá mi lẹ jẹ́. Aláàfin pé Májàsọ́lá. Bẹ́ẹ̀ ni ẹ wá díẹ̀ dáadáa. Lẹ́sì náà fi gé èmi lẹ́nu ní kékeré. Wọ́n lo àǹkárá fún yín. Wọ́n lò ó. Bàbá Èkìtì ti fà á dáadáa hàn ó wẹ̀wẹ̀ Èkìtì ẹ̀gún ọ̀sán. Ó wá pe Májàsọ́lá pé òun rò pé òun gbé kọ́ òun lòun ni. Nǹkan báyìí not know pé ńgbà tí à ń lọ sí ọ̀dọ̀ Aláàfin níjọ́ àná ọ̀rọ̀ tí Ààrẹ Òfòóyìn ti sọ Ààrẹ Ọ̀nà Kakanfò yín tó ti sọ fún Aláàfin àtìlé lórí pé òun ò mọ̀ ní kàyé ní bàbá mi lẹ jẹ́ òun ò lè bá yín jà ní kí kán ṣáà má ti àpé kò sọ́ba tó máa wà tán máa jíyàn gbélé ìkúlẹ̀ náà tínú ẹ̀ máa dùn. Bàbá yẹn wá ní kí Májàsọ́lá kó sẹ́ẹ̀dì àkáǹtì kó ń bá owó epo tí mọ́tò tó ń kó kiri Aláàfin tún fún sí Májàsọ́lá lọ́wọ́. Bàbá mi Aláàfin o. Ẹni tá a gbé òbítíbitì owó fún gan kò wọgbó
ìwọ tó gbowó ló wá wọgbó jẹ́ kí n fún ẹ lówó epo mẹ́tẹ̀sọ́lá kọ́kọ́ sẹ́ẹ̀dì àkáǹtì yẹ ó tún pè padà pé Ìgbòho ṣó ń bínú sí mi ni pé mi ò bínú dáàdi àkábèbí mú tí mo ní kó sẹ́ẹ̀dì ò sẹ́ẹ̀dì ẹ̀ ṣé gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. So the conjunction and the symbolically of Ṣèyí Mákindé and Gani ló jẹ́ kí àwọn tíṣà wa ṣe wà nínú igbó. Inú Ṣèyí Mákindé dùn sí o bí àwọn yẹn ṣe wà nínú igbó. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ nígbà ayé Buhari stéètì tí àwọn Boko Haram bá ti ọpẹ́rẹ́tì gbàmù bílíọ̀nù máa dàlù wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé ó gbà nígbà ayé Buhari? Ó tún fẹ́ fi àwọn ilé náà gba owó ni. Àná ó dúdú ẹ̀wọ̀n tún lè rí ẹ ṣé ẹ mọ̀ pé olóhùn fẹ́ di pírẹsidẹ́ǹtì ó fẹ́ fi ẹ̀mí àwọn yẹn wá ojú rere àwọn Fúlàní. Màmá mi ẹgbẹ́ àjọ wò ó. Kí ọmọ Yorùbá wà ní Kánò ọ̀ṣọ́kùtù kan pé ó ṣe nǹkan kan ń bẹ̀. Kó lóun ò ṣe é tí ẹ̀rí dẹ̀ wà kó wá competition kó lọ mú bá gómìnà ṣé wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ sà tó bá wọnú government house kò ní padà jáde. Bẹ́ẹ̀ni. Kò ní padà jáde kó jẹ́ Yorùbá yẹn. But Ṣèyí Mákindé sọ fún wa pé in the constitution of Nigeria ó lè rìn bó ṣe wù ẹ́ ó lè gbé bó ṣe wù ẹ́ ṣé igbó rìsáàbù yẹ ṣé wọ́n fún àwa ọmọ onílùú gan lórí ọ̀fẹ́ láti rìn nínú ẹ̀. Yorùbá ò lè wọnú ẹ̀. The answer is no. So Ṣèyí Mákindé mọ ohun tó ń ṣe. Ṣẹ́gbọ́n mi ó mọ ohun tó ń ṣe in conjunction with Gani Adams. Ṣẹ́ni ní ìlú tí wọ́n bá ti gba ọmọ àlè láàyè àbí àjòjì láti máa control ó léwu o. And mo ti sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ lẹ́nìí in the history of Ọ̀yọ́ state níjọ́ tó ti yan gómìnà this is the worst governor tó yàn. Àjùmọ̀bí ṣe gbóná tó bá bá ọmọ Ọ̀yọ́ state jà bọ́mọ Ọ̀yọ́ yẹn bá jẹ̀bi ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ ló máa wà. Àjùmọ̀bí. Ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ yẹn ló máa wà kò sí ó ṣe fún bọ́dà mi o ó ṣe fún bọ́dà mi Ayéfẹ́lẹ́ o. Ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ yẹn ló máa wà. But eléyìí tá a bá wádìí ẹ̀ dáadáa kó má lọ jẹ́ pé wọ́n gba ara àwọn àlejò táwọn bàbá wa ń gbà káàkiri ń gbà ẹ́ lọ́hùn ni bàbá Mákindé gbà tira tá a dọ́tẹ̀ pé Olúwa ti ṣe yìí ẹja gbà mọ́ra. Olúwa ti ṣe ẹja gbà mọ́ra ló ń dórúkọ bàbá because there is no symbol of the blood of Yorùbá nínú ara Ṣèyí Mákindé. Ẹ wo kò sọ rere nípa Tinubu rí. Anna Gani Adams màmá mi ẹ máa gbọ́ tí mo fi sọ pé ẹ mọ́ blame Obi ẹ mọ́ blame Gumi 2023 Gani Adams declare fún gbogbo àwọn dìdìrín OPC ẹgbẹ́kẹ́gbẹ́ the Ọ̀dàlẹ̀ People's Congress pé Obi ni ká ẹ ṣiṣẹ́ fún. Ọ̀dàlẹ̀ People's Congress àwọn òun náà tún jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni OPC ni OPC Ọ̀dàlẹ̀ People's Congress Adáre lórí ètò Yorùbáwùyí Adáre o à ń gbọ́ yín o. He declare pé Obi ni ká ẹ ṣiṣẹ́ fún. Kò rí nǹkan rere tó dáa láti ṣe fún ìran Yorùbá. Ó ń fi Yorùbá mèkè owó ni. So òun àti Ṣèyí Mákindé máa ṣe commander of Àmọ̀tẹ́kùn. Òun náà fi sọ pé Àmọ̀tẹ́kùn wà bẹ́ẹ̀ kí Sunday Igboho lọ́jọ́ yẹn Àmọ̀tẹ́kùn. Ṣé ẹ gbọ́ mi? Because they wọn àwọn fẹ́ kí ìran Yorùbá ó bọ́. Ọlọ́run ló ń tú àṣírí wọn. Ọmọ àlè ṣì pọ̀ nílẹ̀ Yorùbá. Tí ó sì máa jáde síta tá a máa rí. Òun ni mo fi sọ wípé ibi tá a bá ti lórí ọ̀fẹ́ àti lẹ̀kọ̀ fún wọn ká lẹ̀kọ̀ fún wọn ibi tá a bá ti lórí ọ̀fẹ́ àti tù wọ́n sí òwò ká tù wọ́n sí òwò ṣé gbọ́ mi mà. Bàbá Èkìtì. Tí wọ́n bá fi Ṣèyí Mákindé dáa ṣùgbọ́n lóò mọ̀lé wo ni kó lọ sí ṣúkà pàǹdà mẹ́jẹ iṣẹ́ rí ẹja fọkànbalẹ̀ kò síbi tí state ti ń lágbára ju federal lọ inú igbó rìsáàbù ti Sunday Igboho lọ wọ́n pe àwọn kan ní FID federal government ló ní wọn leading by ASP Ọ̀jẹ́gòkè Amos Adégòkè Amos Adégòkè sà. Yes tó jẹ́ pé láti rọ federal government ni so Sunday Igboho owó ọbẹ̀ yẹ àwọn army ṣé state ló control army no Ṣèyí Mákindé ń gbó bí ajá ni torí ó mọ̀ pé àṣírí òun ti ń tú
ẹni tó dẹ̀ ń bá kẹ̀lé ẹ̀yìn tó sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ní bí ìmọ̀ bóyá ẹ ti rí fídíò yẹn tọmọ yẹn ní pé wọn ò lólùmọ̀ràn gidi ó ní Ọkọ́ta lòun ti lọ sí skul ó lóun lè sọ iye àwọn ọ̀rẹ́ òun tí àwọn Gani Adams tó fi fẹ́ lè pa lọ́kọ́ta kò parọ́. mi ò rí fídíò náà. Màá tẹ̀lé sí yín máa tẹ̀lé sí yín máa tẹ̀lé sí yín ìyá mi tí máa sọ̀tọ̀ sí máa tẹ̀lé sí yín. Pé àṣeélẹ̀ làbọ̀ abámo ti sọ fún wọn lẹ́nu pé Sunday Igboho kọ́ ni problem wọn glory ti Sunday Igboho gbà wọn ló yẹ kó gbà á ṣé ọmọ Yorùbá tẹ̀ ń fi trade bullet pa káàkiri ṣé bàbá fẹ́ di Fáṣẹ̀hùn tẹ̀ yín ọwọ́ ẹ̀sẹ̀ yìí tẹ́ gba ọ́fíìsì lọ́wọ́ ẹ̀ ṣé oore lẹ ṣe fún ìran Yorùbá. Màmá mi sọ tí àjòjì bá wọlé sí ìlú kan tí ò bá lọ́wọ́ kábíyèsí inú á lọ́wọ́ ìjòyè inú. Bẹ́ẹ̀ni ṣé gbọ́ mi mà. bẹ́ẹ̀ni Yorùbá ò jẹ́ kí n gbàgbé ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni tí ò bá lọ́wọ́ kábíyèsí inú á lọ́wọ́ ìjòyè. Gúnmi ò kàn déédéé lè wọlé kó má lọ́wọ́ Ṣèyí Mákindé inú. And I still challenge Ṣèyí Mákindé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st 2021 tí ò bá lọ́wọ́ sí ni kó jáde síta kó wá búra fún ara rẹ̀. Allegedly àmọ́ bóyá ó lọ́wọ́ sí. Ẹ gbàgbé allegedly kọ́ wá ààrẹ sí mi he know about it. Ṣèyí Mákindé know about it. Kí ni Sunday Igboho ṣe gangan tó jẹ́ tí ò dáa. Ṣé rí àtàwọn tó jáde síta Ṣèyí Mákindé àti Gani Adams wọ́n ṣiṣẹ́ papọ̀ ni wọ́n dẹ̀ rí pé Sunday mo fẹ́ bọ́ ìkòkò ọbẹ̀ understand ìyẹn kò lẹ́tà sáwọn gómìnà owó ló ń bèrè bẹ́ẹ̀ ká kọ́kọ́ máa fi strategize ká tó bẹ̀rẹ̀ ogun jíjà owó ni Ṣèyí Mákindé dà mọ̀ pé tí problem bá ṣẹlẹ̀ ní state òun federal government máa ya owó wọlé kẹ́ lọ fi secure á ya owó wọlé kẹ́ lọ fi secure so ohun tó ń torí ẹ̀ tó fi ń mèkì owó. Wà ó kòkò yẹn ni Sunday Igboho fẹ́ fọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn. Ẹ máa gbọ́ mi mà ẹ máa gbọ́ mi mà. À ń gbọ́ yín sà. tí EFCC bá mú àwọn gómìnà federal allocation nìkan náà máa ń pé bẹ́ẹ̀ ṣe náà rèé bẹ́ẹ̀ ṣe náà rèé lẹ́ni tí àbọ̀ security vote bó ṣe wù wọ́n náà ṣe é náà. Ṣé gbọ́ mi mà. À ń gbọ́ yín sà. Ìbàdàn nìkan Ọ̀yọ́ state nìkan security vote wọ́n lọ sí bí 6 billion. Lọ́dún. Every month. Lóṣù. Ẹ bá wa tẹ top up lórí iṣẹ́ ẹ bá wa share fídíò yìí lórí ètò Yorùbáwùyí yìí a máa fà á já ẹ fà á nìṣó Abẹ́kìtì orí ètò Yorùbáwùyí ilẹ̀ wa ẹ fà á nìṣó. À ń gbọ́ yín sà. 6 billion. Yé. Gbèsè dé. Oríire lókù gọ́ọ̀mẹ̀ntì tó ti mú wọn yẹn ó léye security force tó ń wọlé bẹ̀ lọ́dún ìsọ́fọ́ over 19 billion naira. Kẹ́mọ́ wa sọ pé iye tí state gbà ní oṣù ìgbésọ̀ 6 billion tó bá ní jùlọ tí ò bá ní jù state mi tó kéré mi báyìí mo bẹ yẹ tá à ń gbà mẹ́nà ní Èkìtì wa mi báyìí. 6 billion lóṣù. Owó yẹ constitution Nàìjíríà fún gómìnà láyè láti ná ìbámara ní tèkúngọ́ fún ọlọ́pàá o kó kàn lọ CP ìwọ gba 30 billion yìí ìwọ gba 30 million yìí. Mọ́tò tó wà bẹ́ẹ̀ mọ́tò kan ló tẹ́lẹ̀ kan lọ kùn lọ́dà kan gbé lọ sílé panel kò sí òfin kan tó máa bí léèrè pé bó ṣe ná owó security. Àṣírí ti tú Ògúndé o. Sunday Igboho dé ó lóun ò nídìí owó ẹ̀mí àwọn ọmọ Yorùbá tó ń sọ mí ó tó níhùn lára. Wọ́n wá wò pé ìwọ ọ̀nà àtijọ́ wa ló wà fẹ́ dì í. Ó fẹ́ fọ́kòkò ọbẹ̀. Network Abẹ́kìtì ó ti get started network Abẹ́kìtì. Ṣé Igboho fi dọ̀tá wọn nìyẹn? Hello. Hello, à ń gbọ́ yín sà. Mo ní tí Májàsọ́lá fi di ọ̀tá wọn nìyẹn torí pé fẹ́ fọ́kòkò ọbẹ̀ wọn. Ṣé gbọ́ mi? Mo láyọ̀ láti sọ fún yín mà àti lọ́sọ̀tà àwọn commissioner of police kọ̀ọ̀kan ní other state tán embrace ẹ̀ pé Sunday Igboho fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni ó fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni pé tó bá succeed ó máa wà lórúkọ wọn pé gbà táwọn wà tó ń jẹ́ commissioner of police state yẹ lọ́jà lórí ẹ̀ pé bẹ́ẹ̀ ni pé Sunday Igboho fẹ́ ràn ìyẹn tiẹ̀ sọ fún wa pé
ọmọ àlè ní èèyàn máa rí èèyàn tó máa ní pé mo fẹ́ bẹ ẹgbẹ́rú ẹ̀ tá ní kú má gbé. ó lóun ò rí tó yẹ kí gómìnà kan ọlọ́pàá kan kó dìde kó máa gbọ́ àgẹ́ Sunday Igboho àyàfi tó bá jẹ́ pé inú ẹni yẹn jẹ́ ó ṣe nínú dídùn sí tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. Yes. So èrè ìdí tí wọ́n fi pawọ́pọ̀ nìyẹn. The beginning and the originator of the problem tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tí ó yìí jẹ́ kí àwọn ènìyàn wọ́n wà nínú gbó ó wà lára in conjunction with Gani Adams. Kai. Ṣẹ́gbọ́n mi. Wọ́n gbọ́ yín sà. Ẹni kí ló dé tí Ṣèyí Mákindé sọ pé ọjọ́ tí Sunday Igboho ó dẹ̀ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ dáadáa ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní emergency kọ̀ wá pé all the state commander ẹgbẹ́ bọ́ọ̀sì méjì kẹwàá bá wa ní Ìbàdàn lọ́la à ń lọ sí Ọ̀yọ́ Old Park yẹn tọ́dé bẹ̀ tán ní Ṣèyí Mákindé sọ pé anybody ò gbọ́dọ̀ wọ́bẹ̀ tí àwọn ọmọ yẹn tó máa lọ kú ó máa wà lọ́rùn Sunday Igboho ní kẹjẹ ká lọ àní rárá wọ́n fẹ́ rògbò yín ni pé ẹ̀yin lẹ lọ pa àwọn ọmọ yẹn núgbó làwọn yẹn fi padà. Sunday Igboho ti fẹ́ wọ núgbó yẹn àwọn. gbogbo state ti fẹ́ wọ̀. gbogbo ilẹ̀ Yorùbá. gbogbo ilẹ̀ Yorùbá pápátá títí dé Kogi dé Kwara state. náà pàdé lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ ni mà ọ̀rọ̀ tí mò ń sọ tí Ògúndé à ń gbọ́. tí bá ti sọ̀rọ̀ kan ẹ lọ wá díẹ̀ ẹ̀wùjọ wẹ́kọ̀ bàbá mi. owó tẹ sọ pé wọ́n gba 6 billion àwọn èèyàn ní 6.2 billion gan ni pé lóṣù. ṣẹ́gbọ́n ti yàmọ̀ pé èmi náà mo jẹ́ mọ̀ pé ẹni bá lọ sí University of Tailoring brain ẹ̀ máa ń ṣàpù díẹ̀. ẹ bá wa láìkè tó bá wa tẹ top up lórí show yìí àbẹ́kìtì ẹ fire on. ṣé ẹ gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. bọ́ọ̀sì méjì Ìgbòho kọ̀ máa di pé ẹni àwọn tẹ́ bá mọ̀ inú igbó là ń lọ o a lè lọ pé a máa lọ ọjọ́ méjì kó jẹ́ ọ̀sẹ̀ kan o ọ̀sẹ̀ méjì o àwọn tó kó wọnú igbó yẹn agbẹ́dọ̀ gbà wọ́n síta o ṣebí wọ́n àṣọ síta ní ọjọ́ tá a kọ́kọ́ fẹ́ lọ ọba kan ló pé Sunday Igboho òun gbọ́ pé àwọn ọmọ ẹ ti wà lọ́dọ̀ ẹ ní sùúrù ẹ má ì lọ ọmọkùnrin títún dẹ pápẹ́ ilé o ẹ má ì lọ láti dúró nígbà tí ilẹ̀ mọ́ wọn ní kó kálukú padà sílé. Ìgbòho ló náwó ara ẹ o Ìgbòho ló owó mọ́tò méjì yẹn káàkiri gbogbo state Ìgbòho ló fún wa lówó ló gbé lówó mọ́tò lẹ́ o àwọn tó wọ́n tún ro oúnjẹ fún wọn o ro oúnjẹ o nígbà tó tún di ọjọ́ kẹta again ìtukọ́ ànádá emergency pé lábẹ́ bó ti wù kó rí sẹ́ àwọn ọmọ pé Ìgbòho sọ pé tóun bá ti sùn igbe àwọn ọmọ kéékèèké yẹn ló ń gbọ́ létí òun. nígbà tá a tún lọ bàbá wa Olúgbọ́n ló ní ẹja fẹ̀lẹ̀ kébò sí tó ń yé òun bàbá yóò túṣu dé sálẹ̀ kòkò. but we know ọjọ́ ìgbà kẹta tá a máa lọ ní Ṣèyí Mákindé sọ wípé any security group tó bá ṣe kiri pé ó kọ́kọ́ gbẹ́dọ̀ wá rẹ́gísítà ní ọ̀dà òun. kó tó lè wọ inú igbó. màmá mi ẹ jẹ́ kí n béèrè question kan ẹ jẹ́ ń béèrè question kan. à ń gbọ́ yín. tá a bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá lóòótọ́ àti lódodo. àwọn ìran kan wà ní ilẹ̀ Yorùbá máa ń mi. wọ́n forí kíkọ ṣé wọ́n ni. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín ọ̀rọ̀ yìí fàájàre o. wọ́n forí kíkọ ṣé wọ́n ni. àwọn ìran kan wà ìran gbẹ́nàgbẹ́nà ni wọ́n. bẹ́ẹ̀ni. àwọn ìran kan wà ewì ni wọ́n máa ń kó. náà máa ń ké àwọn ìran kan wà jagunjagun ni wọ́n bá lọ́wọ́ àwọn bàbá wọn ni. bẹ́ẹ̀ni. àwọn ìran kan wà ológun pọ́nbélé ni wọ́n. màmá mi èmi dé Ìgbòho mo rí mo rí fọ́tò bàbá Sunday kẹta. tẹ́ bá ti rí wọn ẹ mọ̀ pé alágbára ni wọ́n ìdílé alágbára ni Sunday Igboho jáde. bẹ́ẹ̀ni. ìdílé jagunjagun ológun pọ́nbélé ṣe ló dàbí pé àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yẹ wọ́n parapọ̀ nígbà tán lọ tó wọ́n wọnú Sunday nígbà tán bí. ṣẹgbọ́n mi èkó ni wọ́n jẹ́ tàdó sí. ṣẹgbọ́n mi alágbára ni wọ́n. láyé àtijọ́ bàbá kan wà lẹ́kìtì wa níbẹ̀ yìí ní Adó Èkìtì níbẹ̀ yìí adúná máa ń pe adúlójú a great warrior
ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni èmi tí mo sọ̀rọ̀ yìí àwọn bàbá mi kẹrin kẹta wọ́n wà lára àwọn tó jogún Èkìtì parapọ̀ tó jagun Èkìtì parapọ̀ ẹ jọ̀ọ́ kí ni history kí ni background Gani Adams tó fi jẹ́ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá ogun ilẹ̀ Yorùbá àti rogun ṣé ibi tó ṣé bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ ti ń fún ẹṣin ló ń jẹ ní pálásì Alágídí ló ti kọ́ ogun jíjà. bàbá Èkìtì ẹ má fà á jà. a máa jà o dábàá jẹ́ kí n sọ̀rọ̀ dẹnu mi o. àbí ibi tí Gani tún kọjá kápẹ́ńtà ní mo ṣe ló ti kọ́ṣẹ́ ogun jíjà. That is number 2. Number 3, ìwèrè kan jáde síta ó ní over 37 years ní Gani ti ń jà fún ìran Yorùbá. Azao. Òní ló pé ọdún yìí ló pé 33 years tán dá OPC lẹ̀. Ẹgbọ́n ta ló gbórúkọ Gani before kan tó dá OPC lẹ̀. And Gani was not in the meeting, the first meeting. Tí OPC máa ṣe, was not among of them. Níbi tó ti ń dá OPC lẹ̀. Why are we deceiving ourselves? Yorùbá ń gbé iṣẹ́ kápẹ́ńtà, à ń gbé fún télọ̀. Ṣé ìran Gani Jaguri ni? Màmá mi, ẹ tún gbọ́ ilé ìlálẹ̀ yìí. Gbogbo àwọn tó jẹ́ alágbára tó ń tẹ̀lé Gani tẹ́lẹ̀ nígbà tí gbogbo ìgbà tó ń da ìlú rú yẹ tó ń rò kó ń lágbára yẹ àwọn ọmọ Èkìtì ló dá lọ́jọ́ ògùn fún. Tí mo lè dárúkọ 4 nínú wọn. Ẹ má dárúkọ àbí Èkìtì. Ó dá mi lójú mà. Bàbá tó sọ wípé kò ní tú ẹ pé àgbà òfìfo ní kò parọ́. Ìran bàbá ò Jaguri ẹṣin ní bàbá ìran bàbá ẹ máa ń fún ẹṣin lóúnjẹ ni ó lè ní bàbá ẹ jà wá láti tápà. Tó sà máa kó wá jẹ́ náà sọ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá tó ká ọwọ́ mo ń sọ níbi mo sọ inú mi dẹ̀ dùn níbi tí mo ti sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà tó wà ń bẹ̀. Mo ní sà ó dàbí wípé nǹkan wa òun jọ wá lójú ló ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá. Títí àwọn wòlíì èké bá gbára yílẹ̀ tán láwọn rìnà sí wa títí àwọn àfáà èké bá gbára yílẹ̀ tán ní báyìí ló máa rí. Mo ní àwọn bàbá fẹ́ kí fáṣẹ tán kóra wọn jọ papọ̀ tán dá OPC lẹ̀ wọ́n ti rí pé orú ọjọ́ báyìí ń bọ̀. Ẹja gbé ẹgbẹ́ kan lẹ̀ tó dúró gẹ́gẹ́ bí ìjàngbara fún ilẹ̀ Yorùbá o. Division, they have division. Bẹ́ẹ̀ni nígbà tó ti sáàkì June 12 lójijì pé àwọn ará bíbà yìí wọ́n mẹ́yẹ bọ̀ lápò ní tí Yorùbá bá múra. But they use Gani to disorganize division. Gbàrà tí Gani tó gba ìjọba OPC tán. Ìjọba OPC di nta fi ń lu ìyàwó oníyàwó, ó ta fi ń gbọ́kọ lọ́kọ. Ẹni bá mi jẹ ìṣàtẹ̀dó dáadáa. Celestial Church Olúwaṣèyí Parish iwájú ẹ̀ ní ọ́fíìsì àwọn Gani wà ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó. Ẹ̀ka bá ń lọ báyìí máa rí níbi tó ti máa dá àgbàlagbà kúlẹ̀ tá a gbé blọọkù lé lọ́wọ́. Wọ́n á lò wà tìyàwó ẹ̀ jà ní. Ṣé ìjàngbara nìyẹn sà? Màá sẹ́ẹ̀dì fídíò ọmọ yẹn fún yín tó sọ wípé táwọn bá jáde Ọkọ́ta grammar school lóhùn lọ. Àwọn OPC akẹ́dẹ̀dẹ̀ OPC Gani ti dé wàhálà ti dé. Wọ́n á dẹ̀ fi ṣe kulẹ̀ tí wọ́n lè pa èèyàn 10 kan pa èèyàn 5. Àwọn ìyá tó ń dín kinní ní Ọkọ́ta ẹni bá yú sí Ọkọ́ta ń gbà yẹn ṣé ìjàngbara nìyẹn? Ọ̀ǹtì tí Yorùbá bá bẹ̀rẹ̀ sí fi ìka tó bá tó sínú tá a fi ń ronú. Ṣé ẹ gbọ́ mi mà? Àgbọ̀yìn àgbọ̀yé. Ìyá nothing to offer us. So èrè ìdí tí wọ́n fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn nìyẹn. Pé n táwọn fi ń jẹun ní ọmọdé ìfẹ́ bàjẹ́ àǹdímọ̀ bọ́mọdé ṣe ń jáde fún Sunday Igboho làṣírí wọn tú kí n tó parí mà. Let me advise àwọn ojúlówó ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó. Èmi ò débẹ̀ rí. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Mo rẹ̀ máa ọ̀dọ́ mo ti débẹ̀ lójú oorun bọ̀tí mo máa débẹ̀ lójú ayé. Àṣẹ. Torí ẹ̀kọ́ kan mo máa rí pé Amẹ́ríkà ń rùn lára mi èmi gan mọ̀ fún ara mi. Kò sí wàhálà. Ṣé ẹ rí mà? Tí wọ́n bá lùyàn ní bó ti sọ pé tí wọ́n bá lùyàn ní jìbìtì ènìyàn máa ń mọ̀. Kọ́ mi Ọmọ́tọ́lá thank you mà. Ṣé ẹ gbọ́ mi mà? Ṣùgbọ́n tẹ́nìyàn fún ara ẹ̀ bá ń lura ẹ̀ ní jìbìtì olórí ogun ńlá ni o. Oní Yorùbá ní pé tán bá ń tẹ̀ ẹ́ má tan ra ẹ̀ ẹni bá ń tan ra ẹ̀ ogun ńlá ló ń jà. Ìfọ́tà Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ máa fi jẹ́.
mi mọ̀ bóyá yìí gbọ́ mi. À ń gbọ́ yín clearly. Àwa tá a wà nítorí tàwa a lè sọ̀tàn ọ̀kálà kan nínú ìwé ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò mẹ́ta kan tó ń ṣe kẹta. Bàbá wa Samuel Akíntọ́lá, bàbá wa Moshood. Thank you, call me Ọmọ́tọ́lá. Tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sà. Nígbà tí Samuel Akíntọ́lá àti Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá tó jẹ́ oyè. Network tàbí Èkìtì. Ṣé ń gbọ́ mi? Mò ń gbọ́ yín o. À ń gbọ́ yín sà. À ń gbọ́ yín báyìí. Olóyè mélòó làwọn fi jẹ? But Gani débẹ̀. Òun ló ní akérògbò Ààrẹ Ọ̀nà Kakanfò. Bá ìròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò. Bá mòfin Ààrẹ Ọ̀nà Kakanfò. Aṣojú Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbẹ́ báwo? Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ wà l'Amẹ́ríkà náà ló fún lóyè yẹn tó fi ń gba dọ́là lọ́wọ́ yín. Tó fi ń gba páàsì lọ́wọ́ yín. Ẹgọ́ yèyé lúà Ààrẹ Ọ̀nà Kakanfò. Yèyé mẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹgọ́ ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní London, tẹ́ wà ní Canada. Ẹ̀yin the role of Ààrẹ Ọ̀nà Kakanfò, olórí ẹ̀ṣọ́ Aláàfin ni, aṣọ́bodè Aláàfin ni, kì í ṣòye gidi, aṣọ́bodè Aláàfin ni, tó wá ń fi yín joyè tó ń gba dọ́là lọ́wọ́ yín nínú òtútù, òun dán ẹ̀yìn rù. Ẹgọ́ abẹ́ta kẹsẹ̀ wàrà yín pa, ọmọ núpẹ́ ń gbà yín. Ẹgọ́ ó tún kẹ̀yìn yín sí àwọn ìran yín. Ẹgọ́ it is better kẹ́sùn tọ́mọlúàbí ń sùn ká lè mọ̀ pé lóòótọ́ lódodo ẹ̀jẹ̀ Oòduà odù tó dá ìwà ó ń bẹ nínú yín. Ẹ ṣe ìyá mi ẹ̀kọ́ ètò. Ẹ ṣeun kankan tó wà lọ́bẹ Èkìtì, ẹ ṣe gan. Ẹ̀yin èèyàn ẹ bá wa appreciate bàbá Èkìtì, ẹ bá wa kí bàbá Èkìtì, ẹ bá wa kí wọn pé wọ́n ṣe ohun àdúpẹ́ gan fún information tí wọ́n fún wa. Àdúpẹ́ bẹ̀tẹ̀ bàbá Èkìtì lórí ọ̀rọ̀ bàbá mi Aláàfin, ọmọ ikú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe, bá mi ọmọ àdábá ilé, ọmọ àdábá òde. Tẹ́mi bá ń sọ̀rọ̀ nípa Aláàfin mi ní gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ẹ ló ṣàṣẹ ń gbọ́ mi. Bàbá Èkìtì ẹ gbọ́ mi lórí fóònù, máa pè yín padà nísìnyí. Mo fẹ́ kí bàbá Èkìtì bá wa appreciate bàbá wa Aláàfin. Níjọ́ kìíní àná tí àwọn èèyàn ń bú Aláàfin, ṣé mo pé mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Aláàfin wípé ojú àlejò bí ojú afọ́jú ni, tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ débì kan everything máa strange síyàn. Àwọn èèyàn ní mò ń sọ̀rọ̀ sí mò ń gbèjà Aláàfin. Many people pè mí ní alábòsí, hypocrite kìíní kan. Wọ́n máa kíra mi lọ kíra mi bọ̀, dó Kwara ni mo ti wá, ṣùgbọ́n tí bá kíra mi lọ, àwọn bàbá mi máa ń jẹ́ ọmọ ẹrú kété pé Ọ̀yọ́ tó dùn ju aya abẹ lọ. Kódà ilé bàbá mi a ní kinní nìbàdàn lọ́rọ̀ èmi àtọ́dé Sunday Igboho mi ò ṣe kí ń yé mi pé kí ló ti mo nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho báyìí. Jọ́ tó wá ń sin òkú ìyá olóyè Sunday Igboho, wọ́n wá ń kí oríkì ìyá olóyè Sunday Igboho, wọ́n wá ń kí lóríkì ilé bàbá mi. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ni ìyá Sunday Igboho, ọmọ Arólú ni wọ́n, àwọn ọmọ àríkè yan gbọ̀ngàn. Ike àwọn bàbá wa kì í ṣe kéèbù, ike àmúṣẹ̀yẹ ni. Mo ní àbí ẹ̀jẹ̀ yẹn ni. So ó lè jọ́mọ Èkìtì kó tán ní Kwara, ó lè jọ́mọ Kwara kó tán l'Abẹ́òkúta. So if people are saying Yorùbá wà tó ń jáde fún Aláàfin nígbà yẹn, ibi tó máa fojú sí nísìn mi ò mọ̀. Kọ́ mi ọmọ tara àwọn tí à ń dà mí ní gift lọ ní ẹṣẹ́ ọyá máa lọ sókè, mo dúpẹ́ gan. Ọkọ̀ títà mọ́ òkè ìgbà pé yóò ní gbẹ. So we should all work together gẹ́gẹ́ bí Yorùbá. Tó bá jẹ́ pé original ọmọ Yorùbá nìyẹn o, original tó pé confirm ọmọ Yorùbá nìyẹn, we should all work together gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mo rẹ́ kí bàbá wa wọ́n ní olóyè Sunday Igboho táwọn sọ wípé àwọn àtàláàfin kìnnìkan wọ́n ní Aláàfin ti pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ṣóṣọ́ọ̀kì yín àbí òṣọ́ọ̀kì yín? Wọ́n ní Aláàfin fún ara wọn pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá pé wá
Àdìsá Májàsọ́lá báwo ni ọmọ mi kinní kan send account ẹ̀ mo ríṣẹ́ tó ń ṣe wọ́n ló lóyè Sunday Igboho fẹ́ send ẹ̀ wọ́n ṣùgbọ́n bàbá wa Aláàfin Ọ̀yọ́ Irunmure ọ̀tẹ̀ God bless you wọ́n ló force orí Sunday Igboho pé send account náà bẹ́ẹ̀ sí mi orí ẹ̀ kọ́ńtà ẹ̀gbọ́n lóyè Sunday Igboho dẹ̀ pé àwọn Àdìsá orí ńlá náà máa ń torí ìdíje máa ń bu orí àwọn Àdìsá máa ń tóbi lọ́nà ìṣe máa ń bu wọ́n máa ń bu tó bá fẹ́ Àdìsá mo bí Àdìsá lọ́mọ wàláì Nikki thank you so wọ́n ní orí ẹ̀ kọ́ńtà yẹn send account náà bẹ́ẹ̀ sí mi kí ló bá yọ gí báyìí irọ́ ni mo fẹ́ saturation sí ni mo fàágùn ni o so wọ́n ní olóyè gan Aláàfin appreciate olóyè bàbá wa Bàbá Èkìtì èyí náà ẹ wá bá wa appreciate Aláàfin gbogbo àwọn tí wọ́n ń bú bàbá wa Owó Adé ẹni kó má bú wọn mọ́ Aláàfin ò mọ̀ pàtó ẹ̀jẹ̀ ojú àlejò bí ojú afọ́jú ni à ń gbọ́ yín ẹ tẹ́ fún mi ní gift God bless you kọ́ mi màá rí gift ẹlẹ́yẹ tún fò ẹ̀yẹ lẹ́yìn lẹ́tọ̀ ẹ bá kún sókè. mo ti ṣe program lórí ọ̀rọ̀ yẹn mo sọ lẹ́ẹ̀kan tá máa ní lára àwọn tó bú Aláàfin kì í dẹ̀ jẹ́ pé mo bú wọn bí ẹ̀mí ọmọ yóò. bó ṣe ká yín lára ń gbà yẹn network Bàbá Èkìtì ẹ kúrò níbi tẹ́ wà yẹn àdúgbò yóò kí ní network ọ̀rọ̀ yín gan ti sú mi. ṣe Bàbá Èkìtì má sùn Bàbá Èkìtì nísìnyí kí la máa sọ tá bá sùn yín sí kóòtù kí lè máa sọ báyìí. à ń gbọ́ yín. hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín unstable network à ń gbọ́ yín Bàbá Èkìtì. ṣé tá bá lórí ètò Yorùbá Wuyì tó bá sùn Bàbá Èkìtì sí kóòtù ní kọ́nísìn tá bá kàn déédéé sùn yín sí kóòtù irú àdúgbò wo lẹ́ ń gbé tó kí ní network irú àdúgbò a máa sùn yín Bàbá Èkìtì o àbíká sùn gọ́vnà yín tó fún yín network. fẹ́ kọ́ bá wa sọ̀rọ̀ nípa àwọn Aláàfin ẹ̀ṣẹ́ fẹ́ gbọ́ ẹ bá wa like ètò Yorùbá Wuyì ẹ má ṣe báyìí network Bàbá Èkìtì. àwọn Bàbá Èkìtì à ń gbọ́ yín. Bàbá Èkìtì àmọ̀ pé ẹ máa pè wá padà because afẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin bàbá Owó Adé wọ́n ti pè jẹ́ Bàbá Èkìtì wọ́n like Fàájà nation ẹ ló Bàbá Èkìtì ó clear báyìí ṣó clear àwọn èèyàn ṣó clear ó ń clear báyìí lọ́dọ̀ mi à ń gbọ́ yín. Bàbá Èkìtì we are hearing you màá wá dárò ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì kí Bàbá Èkìtì fi padà wá. hello ma. yes sir. yes ma. ẹ kúrò ilé ma. ẹ kú dédé àsìkò yìí. Ọlọ́run á máa gbọ́wọ́ yín sókè o pẹ̀lú ètò fẹ́ǹsì. àṣẹ Èdùmàrè. ìgbéga ti fámìlì yín lágbára náà ìgbéga. àṣẹ Èdùmàrè. lágbára náà. àṣẹ Èdùmàrè. ìyanu kó máa ṣẹlẹ̀ láyé yín. àṣẹ. ìgbọ́n tèmi kàn fẹ́ sọ ni pé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n gba Fúlàní láyè nínú wọn gẹ́gẹ́ bí Ilé Ifẹ̀. ọ̀nì yéè tí mo lò níbẹ̀ mi ò rí abúlé Fúlàní kankan. nílé Ifẹ̀. ẹ tún confam ẹni ò rí láyè gbogbo nǹkan tí Fúlàní dánwò wọn lè dánwò nílé Ifẹ̀. Bàbá Èkìtì máa pè yín in 2 minutes I will call you in 2 minutes Bàbá Èkìtì ẹ ṣe mo dúpẹ́ o. wọn lè dánwò and ṣe rí Ṣèyí Mákindé ó fẹ́ mú gbogbo alágbára tó wà ní ìlú Ìbàdàn. Àdùnní ẹ ṣeun. ó fẹ́ mú gbogbo alágbára tó wà nílùú Ìbàdàn kó wèsì gbogbo wọn tán kó lè wá di champion nílùú Ìbàdàn. ẹ máa rí pé ó ti fẹ́ downgrade Olúbàdàn gan tẹ́lẹ̀. Bàbá ni ò gbà. fẹ́ Olúbàdàn kúrò nílẹ̀. Bàbá Èkìtì máa wí call you 2 minutes. Olóyè Sunday Igboho á lè di gbòógì tó bá kúrò ní gọ́ọ̀mẹ̀ntì. bẹ́ẹ̀ áńtà tó kúrò ní gọ́ọ̀mẹ̀ntì yẹn ó fẹ́ máa lẹ́nu lọ ni ohun tó fẹ́ ṣe ni. action gbogbo ará Ìbàdàn pátápátá. ó fẹ́ kó sínú ṣòkòtò. wípé anybody tó bá fẹ́ jẹ nǹkan nìbàdàn ó gbọ́dọ̀ wá forí balẹ̀ lọ́dọ̀ òun. ó fẹ́ di Tinubu. ó fẹ́ di Adédìbú Ìbàdàn. nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí. ṣókílì ẹ̀ bàbá wa ṣe pàápàá wọn mi. èmi fẹ́ fàjà pátápátá ṣé wá rí máa yìí ohun tó fẹ́ ṣe ní Ìbàdàn ó fẹ́ wèsì ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá lágbára ó wèsì gbogbo wọn tán.
tó ti èyí tẹ́ ẹ bá wo Èkó sí security Èkó ti tight lọ́jọ́ Saturday nígàndò gbogbo àwọn bọ́là yẹn náà lọ waste wọn nítorí pé àwọn bọ́là yẹn change ìbọn pẹ̀lú àwọn tí wọ́n kó lọ àwọn security tó kó lọ bá security ẹ̀ ṣe ń waste wọn ẹ̀ ń jólé wọn tó wà bẹ́ẹ̀. nígàndò Èkó ni o nígàndò lọ́jọ́ Saturday wọ́n jọ exchange ìbọn. wọ́n fèsì àwọn Nigeria security. àwọn Nigeria security ló làwọn àmì ló lọ síbẹ̀ táwọn tó ń waste wọn tó dẹ̀ jó ilé wọn kúrò tó ń jó gbogbo àbàmú tó ń kọ́ síbẹ̀. ṣé gbogbo àwọn pípù yìí wọ́n ti ń plan ogun yẹn tipẹ́tipẹ́. tẹ́ bá rí Fúlàní wọn kì í kọ́lé gidi wọ́n mọ̀ pé ìgídà yẹ́fọ̀ làwọn. wọn kì í kọ́lé gidi ibi tó bá dé wọn á kọ́ bambú síbẹ̀ tó bá lè ti kọ́ bambú síbẹ̀ wọ́n mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ àwọn máa ṣe ti kó àwọn owó àwọn máa sá lọ kúrò bẹ́ẹ̀. wọ́n kàn fi màálù yẹn kẹwọ́ ni. ọ̀túnba ẹ ṣe àwọn ọmọ Yorùbá ní ká gbọ́n ká lé wọn kúrò ní gbogbo inú oko wa. ká bá lé wọn kúrò nínú gbogbo oko wa ààrẹ nísìnyí. ṣẹ̀rẹ̀dà ìṣẹ́dà ní pé olóòṣèlú Ìgbòho rẹ̀ ti sọ tí ẹ bá rí bàbá Èkìtì yẹn is the one of the best Yorùbá ta ní. bẹ́ẹ̀ni it's an active man. agbára náà gbogbo nǹkan tó ń ké nínú bàbá yẹn ó máa ké dáadáa ní agbára náà. àṣẹ ẹ bá wa ṣàṣẹ àṣẹ. tẹ́ ẹ bá wo gbogbo nǹkan tí ọba Ọ̀yọ́ ṣe tẹ́lẹ̀ àwọn adé tó ṣe tẹ́lẹ̀ wọ́n kó sí ọba Ọ̀yọ́ nínú ni. kò mọ̀. àwọn Gani àti Ṣèyí Mákindé àwọn méjèèjì ló sọ pé gbọ́dọ̀ bá ti sọ fún ẹ ló gbọ́dọ̀ ṣe. máa yàn ní ẹ̀ṣọ́ láti máa ṣe gbogbo nǹkan yẹn tẹ́ ẹ bá wò nígbà yẹn gbogbo ọ̀rọ̀ yẹn súnmọ́ yẹn tí màá yẹn ò lè mọ̀ nǹkan tó ń ṣe wá. tí ọ̀rọ̀ ẹjọ́ ìgbà yẹn máa yẹn bẹ̀rù sí yìí nígbà tí máa yẹn ò sọ̀rọ̀ mọ́ máa yẹn náà ẹsẹ̀ wá ń gbọ́. tí ọjọ́ ìgbà yẹn nǹkan tó bá ń jí máa yẹn sọ jáde òun ló ń sọ jáde torí báwọn ló fi jẹ́ wọ́n lọ mú wá ní. ṣe tó ti yẹ yí pé ó gbọ́dọ̀ gbọ́dọ̀ sí wa lẹ́nu tó bá gbọ́dọ̀ sí wa lẹ́nu aláṣẹ ẹ pa. nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé kó rù sí everybody ní pé kó máa rù sí gbogbo àwọn ọba tó kù. máa yẹn fẹ́ fi ọwọ́ rírọ̀ òun ló tún jẹ́ kí wọ́n kọ́ ìyẹn ọmọ Ọ̀yọ́ sí Sunday Ìgbòho ń gbà yẹn àwọn dàdí sí ló dẹ̀yàn wọ̀ wípé káwọn ọmọ Ọ̀yọ́ ipò ti rí ọba fí o wọ́n ti ṣe gangan káwọn ọmọ Ọ̀yọ́ kán máa bá jà ó làwọn ọmọ Ọ̀yọ́ ti wípé àwọn náà máa dé ìpò lẹ́yìn Sunday Ìgbòho nísìnyí gbogbo wọn náà ti wá ń gbọ́n. ó ti clear ojú wọn ti clear wọn ti sá padà wá. ṣe rí tí irọ́ bá lọ lógún wa kí òótọ́ ọjọ́ kan ní òótọ́ ọ̀rọ̀ máa bá ohun tí olóyè Sunday Ìgbòho gbé dání òótọ́ ọ̀rọ̀ ni lágbára náà ó máa dán fún Sunday Ìgbòho. àṣẹ lágbára ó máa dán fún ẹ̀yin náà tẹ̀lé ń ṣe prógráàmù ẹ̀ ó máa dán fún yín lágbára náà. kọ́ni tẹ bá ń padà bọ̀ ní sí ní Nàìjíríà máa ń ṣètọ́jú máa ń ṣèlọ́ lọ́lọ́ máa pèsè fún yín máa ń ṣẹlẹ̀ bèrè fún títí lọ́lọ́ máa fi fún yín. ṣẹ́rí ìkà Ṣèyí Mákindé yẹn ni ìrọ̀pọ̀ ọmọ Yorùbá ni kì í sọ ọmọ Yorùbá kì í sọ tẹ bá rí àwọn ọba yẹn ẹ má jẹ́ kí àwọn ọba wa sọ̀rọ̀ àwọn ọba wa nẹ́ni wọ́n mọ̀ nǹkan tó ń ṣe underground àwọn ọba wa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí nítorí pé ẹni ọba tó bá ti ṣe kíní kan wọ́n fi agbára yẹn àwọn máa gbàṣẹ lọ́wọ́ wọn àwọn máa gba kíní lọ́wọ́ wọn nǹkan tó fi ń ṣe fún àwọn ọba yẹn nìyẹn òun ló jẹ́ kí àwọn ọba yẹn náà wọ́n lè sọ̀rọ̀ òun ló jẹ́ kí wọ́n sọ̀rọ̀ underground tí nǹkan bá ti lè jáde àwọn ọba yẹn support àfi Olúwo nìkan ló jẹ́ gbóyà wò. Olúwo wá jẹ́ èèyàn ni. ó lè tí a bá lè wọ Ìwó gbogbo abúlé tó so mọ́wọ́ pátápátá náà Fúlàní kan nínú kọ́ àmọ̀ wọn sí ó lè ti pẹ́ náà wọn Fúlàní ẹ̀ ti ń dáná lọ́nà Ìwó ti pẹ́. around early 90s early 2000 wọ́n máa ń dáná sí eré káàlẹ́ gbé mọ́tò kọjá bẹ̀rẹ̀ lórí tẹ́ bá gbọ́ mọ́tò kọjá bẹ̀rẹ̀ lórí lọ́nà Ìwó yẹn wọ́n máa dá yín lọ́nà máa gbọ́ nǹkan yín. ṣẹlẹ̀ sẹ́ni lẹ́yìn ó ti pẹ́ tó ti ń dáná omi làwọn kíkún ó ti pẹ́ tó ti ń jalè wọn ṣẹlẹ̀ sẹ́ bẹ́ẹ̀ Olúwo ló tún wá fún wọn ní agbára nítorí ó ti fọ́mọ lọ́dọ̀ wọn ṣẹlẹ̀ sẹ́ni nítorí àwọn náà kíkún pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀
ó dà ẹ ṣe nítorí owó tó fẹ́ gbà. ẹ ṣe gan ọba wa aláfàjá ni tèmi everybody ẹ bá wa pe bàbá Èkìtì padà ẹ bá wa pe bàbá Èkìtì padà aláfàjá ni tèmi bàbá Èkìtì ilé wọn mo kọ́ lé mi sórí àpáta orí àpáta ni bàbá Èkìtì wà wọ́n ti wọlé padà ẹ ló bàbá Èkìtì à ń gbọ́ yín wọ́n ní ká pè yín padà à ń gbọ́ yín ẹni wọn là ń gbọ́ yín sẹ à ń gbọ́ yín ká pè yín lórí ọ̀rọ̀ bàbá wa láàfin ẹ bá wa bá wọn bá sọ̀rọ̀. àwọn kan ló ń tẹ́tí ara wọn àwọn pé mo ti dé gungun ẹja mo ní mo ti kí program lé wọn lórí ṣe gbọ́ mi mo dẹ̀ ti kí wọn mo ti yìn wọn pé irú ilé ìlà máa rí tí irú àwọn bàbá yẹn bá dìde tán dìde tí àwọn tí ọ̀ní lọ níwájú táwọn ń tẹ̀lé ọ̀ní lẹ́yìn tí Aláké tẹ̀lé wọn tí bàbá wa Olúgbọ́n tí Ọ̀ṣun Ògbómọ̀ṣọ́ ọwá Ògòkun Ìwé Adó wà kí gbogbo àwọn ọba ńlá lẹ̀ Yorùbá kí wọ́n bá péjọpọ̀ níbì kan ìrẹ́jẹ ìyànjẹ tí Fúlàní rẹ̀ wá jẹ wọn tó bẹ́ẹ̀ so inú mi dùn nígbà tí mo gbọ́ information yẹn torí ibi tí mo ti gbọ́ mo confirm ẹ lọ́dọ̀ Àdìsá kan rẹ́rìn ni pé bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ mọ̀ wá rẹ́rìn alábó ẹ pọ̀ fún wa bàbá wa Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù ẹ̀wù ẹ̀tù yín ọmọ lé sí ni kò ní bí o àṣẹ àgbáyé àpèrètè jókòó yẹ kò ní gbóná mọ́ yín nídìí o àṣẹ tẹ́ ẹ bá ti fi tàwọn ọmọ kóòtù òjíire ṣàkọ́kọ́ bàbá kan nígbà tí ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀ ẹni tó fún mi lọ́rọ̀ yẹn ó ní Akeem Ọwọ́adé kọ́ ni problem ó ní àwọn blogger Ọ̀yọ́ yẹn ló ń ṣì bàbá yẹn lọ́nà blogger Amẹ́ríkà yẹn èmi ò fẹ́ dárúkọ ní o ìgbà tó pẹ́ pé bàbá ti padà wálé inú wa dùn wọ́n rí Àdìsá gẹ́gẹ́ bí ọmọ wọn àwa náà dẹ́ sọ fún wọn pé láìpẹ́ mílíọ̀nù Ṣèyí Mákindé ò lè dá wa dúró à ń bọ̀ lọ́yọ̀ wá kí yín bàbá bẹ́ẹ̀ ṣe à ń bọ̀ lọ́yọ̀ ẹ kú ìtọ́jú ọmọ yín yes ẹ ṣe gan adúpẹ́ báyìí mi Èkìtì kété bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí àwọn fans mi bá ẹni sùn sàn bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí àwọn fans mi bá mi fún yín ní gift ẹ jọ bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí n gbé yín wọlé ní Èkìtì wà rí bàbá Èkìtì bá mi gbé bàbá Èkìtì wọlé màámi Omiṣore mo rí yín o ó tó jọ mẹ́ta ẹ ṣeun gan ṣé ò sí màámi ẹ ṣé mo dúpẹ́ then ìyá wa àbí bàbá wa ìyá wa Tóyìn Adéoyè thank you for the super sticker ọwọ́ yẹn máa lọ sókè àpò ṣàṣàmùrà ò kì í gbé àpò yẹn ò ní gbẹ o thank you for the super sticker ṣé wá rí lórí TikTok ẹ fẹ́ fi gift ṣe ọrùn mi sílẹ̀ báyìí mo dúpẹ́ ẹ ṣé gan Nikki gbogbo ẹ̀ tẹ́ fún mi ní tí ẹ ò gift ẹ̀ dẹ̀ ní sùúrù torí Ọlọ́run bá wa. mo sẹ́ndì fídíò kan sí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀ very interesting kò gbọ́dọ̀ jẹ́ tó tọ́ bóyá AI ni Mákindé ti àdírẹ́sì Ọ̀yọ́ state ẹ lọ bá bó ṣe ń kẹ́tì ní gbowó. mo ní lọ́wọ́. ẹni lọ́wọ́ ṣé tòótọ́ ni. mi mọ̀ mo ní lọ́wọ́ máa verify ẹ̀ tó ń sọ̀rọ̀ pé káwọn kan máa wá sí kinní kan máa ṣe ní short video. ó yá ẹ ṣe mí ní high ní sìn kí lè bá save number yín ẹ ṣe mí ní high sí máa ṣe short video kan máa sórí page mi láàárọ̀ la lórí YouTube Yorùbáwùyí ẹ̀dá bá ti fọ́ Yorùbá ẹ̀ subscribe sí YouTube Yorùbáwùyí ọ̀rọ̀ yẹn ní kéde ló Yorùbáwùyí ẹ̀ miss o Ọlọ́run mọ̀ pé ẹ̀ miss àwọn information wà tó short 10 minutes 15 minutes 20 minutes video tó máa ń dì síbẹ̀ so I'm gonna see you Nikki ta ló kàn lórí TikTok Nikki fún ara ẹ̀ wà ń ta àrí moderator gan gbé wọlé ẹ̀jẹ̀ má tu wa Nikki ta ló kàn Nikki ka Yorùbá tì Nikki bàbá mi ìṣẹ́jú méjì lórí fóònù Tádéyìnsọ́lá ṣe wà ń bẹ̀ ìṣẹ́jú méjì lórí fóònù bàbá ẹgbọ́n sókè Adéyìnsọ́lá ṣe wà ń bẹ̀ ẹgbọ́n sókè sà àti gbé kọ́ọ̀lù yẹn ẹgbọ́n sókè má gbọ́ wa nínú ilé àti gbé kọ́ọ̀lù yín. irọ́ mi ò gbọ́ nínú ilé omi tẹ̀ nígbà mo fi gbọ́ yín. àti gbé kọ́ọ̀lù yín sẹ́ ẹ sọ̀rọ̀ sà. ẹ ṣeun ìyá mi ẹ kú ètò ṣé ẹ rí kíní kan ni mo fẹ́ tẹnumọ́ màdàmá ṣe máa tẹnumọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá lọ mọ̀ pé the Fulanis are not northerners wọn ń ṣe ara ọmọ ilẹ̀ Haúsá wọn ń ṣe ọmọ Nàìjíríà kò yé yín
àlejò ni wọ́n láti ibi tó ti wá àtàwọn tó ń gọ́vnù north lẹ́nu tó jẹ́ Fúlàní wọn ń ṣọmọ Nàìjíríà bọ́bídà pé wọ́n rí àwọn agbá lójú òun náà ṣe ń wà gbádá Fúlàní òun wà gbádá kò ń ṣe ìmúra wọn bọ́bídà kan ti gbá wa wọ́n ṣe ń wà gbádá wọ́n ti róra Guinea wọ́n róra ọlọ́tò iná ṣe é ṣe ètò ìṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn sáà kan àjábọ̀ ẹ má dá gúnmi lóhùn owó tó sọ yẹn they are not Nigerians. Mo ṣe máa bá everybody máa sọ Fúlàní ò níbi tó ìran bàbá wọn ti ṣẹ̀ nílẹ̀ Nàìjíríà kù sí wọ́n wá láti ìlú kan ni so iná ṣe fẹ́ pa àwọn èèyàn tó kàn kílèmù Nàìjíríà torí Nàìjíríà ti rí ayé jẹ ní Guinea Conakry Fúlàní wà ń bẹ̀ wọ́n sálẹ̀ jù. BOS kílẹ̀ ní kí n ṣe òun gbọ́ ẹ bá sọ̀rọ̀ yín o. Ní Niger Fúlàní wà ń bẹ̀ wọ́n sálẹ̀ jù wọn Mali the same thing Guinea Bissau anyway wọ́n rẹ́nu mú díẹ̀ náà bẹ́ẹ̀ náà Gambia the same thing so tí Fúlàní bá wá tó bá ń sọ broken ó lè jẹ́ Fúlàní tó wá láti Gambia ni because wọ́n ń sọ English ní Gambia. Okay. Ṣé gbádùn mi sí? À ń gbádùn yín sà.